àwọn Olúwa. Orí àánú rẹ̀ dúró títí láé. Ẹ fi ọpẹ́ f'Olúwa àwọn Olúwa. Orí àánú rẹ̀ dúró títí láé. Ọpẹ́ Olúwa. Àwọn Olúwa ó dúró láé. Ẹ fi ọpẹ́ f'Ọlọ́run àwọn ọlọ́run. Orí àánú rẹ̀ dúró títí láéláé. Ẹ fi ọpẹ́ f'Olúwa àwọn Olúwa. Orí àánú rẹ̀ dúró títí láéláé. Àwọn Olúwa Olúwa, Olúwa wa orúkọ rẹ̀ kí ni èyí tó láyé wá. Olúwa, Olúwa wa orúkọ rẹ̀ kí ni èyí tó. Olúwa, Ọlọ́run wa, Olúwa ẹlẹ́dàá wa o. Olúwa alátìlẹ́yìn wa, Olúwa olùbùkún ayé wa, Olúwa olùṣe wa lógo, Olúwa afinimọ̀nà ayé wa o. Orúkọ rẹ̀ kí ni èyí tó bàbá o. Olúwa, Olúwa wa orúkọ rẹ̀ kí ni èyí tó. Olúwa ọba ayérayé, Olúwa Ọlọ́run gbogbo àgbáyé, Olúwa ọlọ́wọ́ ńlá gbọ̀rọ̀, Olúwa ọba agbanilágbàtàn, Olúwa ọba tí ní lẹ́yìn lójoojúmọ́, Olúwa ọba tí kì í dójú tì ní rárá, Olúwa ọba tí ń gbé ni lórí sókè nígbà gbogbo. Orúkọ rẹ̀ kí ni èyí tó bàbá rere. Olúwa wa orúkọ rẹ̀ kí ni èyí tó. Ẹ bá mi yìn Olúwa o, hallelujah. Ẹni bàmúrè Jésù kó bá mi gbéga o. Ẹ bá mi yìn Olúwa o, hallelujah. Ẹni bàmúrè Jésù kó bá mi gbéga. Ẹni bàmúrè rẹ̀ kó bá mi gbéga o. Ẹni bàmúrè rẹ̀ kó bá mi gbéga. Ẹ bá mi yìn Olúwa o, hallelujah. Ẹni bàmúrè Jésù kó bá mi gbéga. Ẹ bá mi yìn Olúwa o, hallelujah. Hallelujah o. Ẹ bá mi gbéga o. Hallelujah. Ó bá mi gbé bàbá ga o. Hallelujah. Ẹ bá mi yìn Jehovah o, hallelujah. Ẹni bàmúrè rẹ̀ kó bá mi gbéga o. Owó ló kó wáyọ̀ nínú ewu lójoojúmọ́. Ẹni bàmúrè Jésù kó bá mi gbéga. Òun ló ra wá padà nínú ẹ̀wọ̀n o. Ẹni bàmúrè Jésù kó bá mi gbéga. Òun ló sọmọ ọ̀tá àjàsọ lórí wa o. Ẹni bàmúrè Jésù kó bá mi gbéga.
òun ló ṣẹ́gun fún wa níwájú ọ̀tá. Ẹni bàmúrè Jésù kó bá mi gbéga o, nígbà táyé sọ pé ó ti tán pátápátá. Òun ló sọ pé ó kù fún ààrẹ pẹ̀sẹ̀. Ẹni bàmúrè rẹ̀ ó bá mi gbéga o, ẹni bàmúrè rẹ̀ kó bá mi gbéga o. Ẹ bá mi yin Olúwa o, hallelujah. Ẹni bàmúrè Jésù kó bá mi gbéga. Ẹ bá mi yin Olúwa o, hallelujah. Ó bá mi gbé bàbá ga o, hallelujah. Gbé bàbá ga o. Ìròyìn jẹ́ kìkì àwọn kòtò láti ènìyàn bàbá rere. Ìròyìn jẹ́ kìkì àwọn kòtò láti ènìyàn Ọlọ́run wa. Ó ṣé o, ó ṣé o, ó ṣé o, ó ṣé o. Ìròyìn jẹ́ kìkì àwọn kòtò láti ènìyàn bàbá rere. Ìròyìn jẹ́ kìkì àwọn kòtò láti ènìyàn bàbá rere. Ìròyìn jẹ́ kìkì àwọn kòtò láti ènìyàn bàbá rere. Ó ṣé o, ó ṣé o, ó ṣé o, ó ṣé o, ó ṣé o. Ó ṣé o, ó ṣé o, ó ṣé o, ó ṣé o, ó ṣé o. Ó sọ rárá o. Ìròyìn jẹ́ kìkì àwọn kòtò láti ènìyàn bàbá rere. Ìròyìn jẹ́ kìkì àwọn kòtò láti ènìyàn bàbá rere. Ó ṣé o, 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 ó ṣé o. Gbogbo irun orí mi jẹ́ kìkì àwọn kò mọ̀ tó láti ènìyàn bàbá rere. Gbogbo irun orí mi jẹ́ kìkì àwọn kò mọ̀ tó láti ènìyàn bàbá àgbà o. Ó ṣé o, 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 ó ṣé o. Ìròyìn jẹ́ kìkì àwọn kòtò láti ènìyàn bàbá rere. Ìròyìn jẹ́ kìkì àwọn kòtò láti ènìyàn bàbá rere. Ó ṣé o, 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 ó ṣé o. Ọkàn mi ní Olúwa, ọwọ́ mi méjèèjì gbé Olúwa ga. Ẹ̀yà ara mi lápapọ̀ ẹ̀yin Olúwa. Ọkàn mi lágbá lógo. Gbogbo rẹ̀ lápapọ̀ ẹ̀yin Olúwa. Ọkàn mi ẹ̀yin bàbá lógo, fún gbogbo rẹ̀ lójoojúmọ́ tàrígbà. Ẹ̀yà ara mi lápapọ̀ ẹ̀yin Olúwa. Ọkàn mi o, Olúwa. Gbogbo
bàbá o ìwọ la ó mọ̀ sìn, ìwọ la ó mọ̀ bọ̀, ìwọ la ó mọ̀ fòpẹ́ fún Ọlọ́run ayọ̀ wa títí ayé. Ìwọ nìkan ni o, nígbà gbogbo wa la ó mọ̀ fòpẹ́ fún Ọlọ́run ayọ̀ wa. Orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta, bàbá mọ́tà gbogbogbò padà sọ́dọ̀ rẹ̀ fún títóbi àtagbára rẹ̀ lórí ayé mi ní ọ̀sán ní òru láìsinmi àti ní àṣálẹ́. Bàbá gba ọpẹ́ àti àdúrà ọpẹ́ dẹ̀dà ní orúkọ Jésù, ní orúkọ Jésù, ní orúkọ Jésù Kristi. Bàbá mọ́tà gbogbogbò padà sọ́dọ̀ rẹ̀, mo sọ wípé ṣe èyí fún títóbi àtagbára lórí ayé mi, èyí fún gbogbo iṣẹ́ ìgbà iṣẹ́ àti ọ̀ṣẹ́ inú ayé mi nígbà gbogbo, ní àárọ̀, ní ọ̀sán, lálẹ́, ní ọ̀gànjọ́ òru, ní gbogbo ìrìn àjò mi. Ìwọ Ọlọ́run ló wà níbẹ̀, títóbi agbára rẹ̀ ni wọ́n fi hàn ní gbogbo ọwọ́ ọ̀tún agbára ló ṣe bẹ́ẹ̀. Ògo ni fún orúkọ rẹ̀ bàbá, ògo ni fún orúkọ rẹ̀ ọmọ, ògo ni fún orúkọ rẹ̀ mi mímọ́. Ayé rẹ̀ bàbá gba ọpẹ́, Olúwa gba ẹ̀yìn, Olúwa gba ọpẹ́, Olúwa gba ẹ̀yìn. Èmi balẹ̀ ẹgbẹ̀rún ahọ́n ọ̀fọ̀mọ́ tó láti fi yìn ọkọ̀ tó láti fi ṣan ọ̀rẹ́ rẹ̀. Mo gbé ọ̀gá mo yọ̀ ológo, mo sọ pé kábíyọ̀ ò ṣe ọ Ọlọ́run ayérayé ìjìnlẹ̀ fẹ́ gba gbogbo ògo. Olúwa gba gbogbo yìn, Olúwa gba gbogbo ògo, Olúwa gba gbogbo yìn. Títí ayé lèmi yóò mọ yìn ọ́, títí ayé lèmi yóò mọ gbé orúkọ rẹ̀ ga, títí ayé lèmi yóò mọ fọpẹ́ yàtọ̀ fún orúkọ. Ètò pé ta ló dàbí ìrẹ Ọlọ́run kò sí, ìwọ nìkan ló tó láti mọ fi ògo ní forúkọ rẹ̀ bàbá bẹ̀mí mímọ́. Agba àdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín, àmín, àmín ní orúkọ Jésù. À ń kà nínú ìwé Mark orí ìkẹfà ẹsẹ̀ 55 àti ẹsẹ̀ ìkẹrìndínlọ́gọ́ta. So ìyẹn Mark orí ìkẹfà ẹsẹ̀ 55 àti 56. Wọ́n sì sáré lọ sí gbogbo ìgbèríko yíká. Wọ́n bẹ̀rẹ̀ sí í gbé àwọn tí ara wọn ṣe aláìdá wá. Lórí òkè. Lórí àkéte. Sí ibi tí wọ́n gbọ́ pé ó wà. Níbikíbi tí ó bá sì gbé wọ̀. Ní ìletò gbogbo. Tàbí ìlú ńlá. Tàbí àrọ́kọ. Wọ́n gbé ọlọ́kùnrùn kalẹ̀ ní ìgboro. Wọ́n sì ń bẹ̀ pé kí wọ́n kí ó sá lè fi ọwọ́ kan ìṣẹ́tí aṣọ rẹ̀. Ìwọ̀n àwọn tí ó sì fi ọwọ́ kan á mú wọn láradá. Ta ni wọ́n ń gbé àwọn aláàrùn, àwọn aláìdá, àwọn alára wọn ìyà káàkiri lọ bá? Kò sẹ́niyàn méjì, Jésù Kristi. Gbogbo kíbi tó bá dé, gbogbo kíbi tó bá wọ̀, gbogbo kíbi tó bá rìn sí, á lè rí pé kí ni gbogbo àwọn èèyàn tí wọ́n ti gbọ́ nípa rẹ̀, wọ́n gbé àwọn aláìsàn lọ bá. Onírúurú ẹni tí èrò ṣe aláìsàn tẹ́ pé ọ̀tọ̀ ní ìṣòro tó ní, ṣùgbọ́n mí ti bẹnu ayé rẹ̀, kálukú wọ́n lọ sí kí ni, wọ́n lọ síbi tó bá wà láti sọ wípé àníṣe nítòsí kókò di pé káwọn sáà ti náfààní àti fọwọ́ kan ìṣètì aṣọ rẹ̀. Kí ló dé tí wọ́n sọ pé kìkìrá káwọn sáà ti fọwọ́ kan ìṣètì aṣọ rẹ̀? Òun ni wípé èrò ti pọ̀ jù. Ìgbà wo ni ó tó lè dá gbogbo àwọn èèyàn wọ̀nyí lóhùn? So ìgbàgbọ́ wọn wá ti wá dá wọn lójú pé táwọn bá ti lè fi ọwọ́ kan ìṣètì aṣọ rẹ̀, ó ti gbọ́ títí wọn. So wọ́n wá ń bẹ̀ pé kó dákun, kó sáà ti ṣe kiri, kó dá wọn lóhùn. Kó bá máa ń wí kankan, kó sáà jẹ́ káwọn fọwọ́ kan ìṣètì aṣọ rẹ̀. Á sì rí pé gbogbo àwọn tí wọ́n lákàkà láti fọwọ́ kan ìṣètì aṣọ Jésù Kristi, akọ wípé gbogbo wọn ni wọ́n rí mú láradá. Yẹn ni pé tó bá jẹ́ wípé ogun kan ló wà nínú ayé rẹ̀ yàtọ̀ sí gbogbo tí ń jẹ́ àìsàn, bóyá àìníṣẹ́ ni, bóyá àìrọ́mọbí ni, bóyá títí àárọ̀ kan fẹ́ gba ara ya fẹ́, bóyá títí ìrìn àjò tó tàn fẹ́ ni tí ò rìnrìn ni,
ọwọ́ bí wọ́n ti fọwọ́ kan ẹsẹ̀ tí a sọ Jésù yẹn ogun yẹn ṣe pátápátá kò bá jẹ́ ogun ìran ọjọ́ pípẹ́ tó bá ti fọwọ́ kan ẹsẹ̀ tí a sọ Jésù ogun yẹn ṣe yẹn pé gbogbo rúru ìṣòro kí ìṣòro tí kálukú gbé lọ láti lọ pàdé Jésù níbikíbi tó bá lọ ní ìletò ní ìlú ni àbí ní agbègbè gbogbo á rí wípé kí ni gbogbo yẹn sá gbogbo àtà padà wọn láti pé kọ́ gbọ́wọ́lé àwọn lórí so àwọn máa sọ àwọn kan wá wò wípé yọ̀mọ̀ pẹ́ ètò ìfìmọ̀ gbòòrò kí ló dájú pé ó lè dá gbogbo èèyàn ló tàn àwọn wá ńlá kàkà láti rí pé àsáfọwọ́ kan ṣe ti aṣọ rẹ̀ àtẹ̀ntí Jésù gbọ́wọ́lé lórí àtẹ̀ntọ́ fọwọ́ kan ṣe ti aṣọ Jésù àtàwọn tí wọ́n náfààní àti fara nù àtàwọn tí wọ́n náfààní àti dì mọ́ àwọn tí wọ́n náfààní àti gbèsè mú ọdúnrún ọ̀nà tí kálukú náfààní àti rí jẹ́ wípé kí ni wọ́n fara kan Jésù á rí pé gbogbo wọn ni wọ́n rí ìṣẹ́gun lórí ìṣòro wọn orí ọ̀rọ̀ wa mọ́nìká gbàgbé Ọlọ́run gbọ́ àdúrà mi ẹ̀rí mi dé Ọlọ́run ti gbọ́ àdúrà mi ẹ̀rí mi ti dé so ẹ̀rí rẹ ti dé ẹ̀rí tèmi náà ti dé nítorí pé Ọlọ́run ti gbọ́ àdúrà rẹ nítorí pé Ọlọ́run ti gbọ́ àdúrà mi nítorí pé Ọlọ́run ti gbọ́ àdúrà ẹnì kọ̀ọ̀kan wa so níbí báyìí ẹ̀rí ló kó wa kù táwọn mọ jẹ nígbà gbogbo lójoojúmọ́ níbi gbogbo àti jẹ́ táwọn èèyàn tí wọ́n mọ bá yọ ohun rere àti jẹ́ táwọn èèyàn mọ bá kó tí wọ́n mọ kóra àjọpọ̀ pẹ̀lú rẹ̀ láti mọ iye Ọlọ́run lógo láti mọ gbọ́ Ọlọ́run ga so fún díẹ̀ yìí jẹ́ kí ayọ̀ rẹ kó kún jẹ́ kí ìgbàgbọ́ rẹ kó túbọ̀ fìdí múlẹ̀ wọ́n sá ti mọ wojú Ọlọ́run kó sì mọ retí nìkan sá ó rí wípé kí ni gbogbo igbe àti ẹ̀bẹ̀ rẹ lórí àwọn ìbéèrè rẹ nígbà gbogbo níwájú Ọlọ́run ó ti dáhùn sí ó sì fi lé ọ lọ́wọ́ owó ò ní láti mọ sí kíni láti mọ kọ́yà sókè pé báwo ni bó ní ṣe rìn bó ní ṣe gbégbà mọ́ ohun kan tó ní láti mọ sí ni pé mọ ìyọ̀ kó sì mọ dúpẹ́ nígbà gbogbo lọ́dọ̀ Ọlọ́run kó sì mọ retí kí àwọn ìdáhùn béèrè rẹ kó fún ọ kó sì mọ retí wípé kíni kí ẹ̀rí rẹ kí ó dé kọbẹ̀ sí jẹ́rìí kí gbogbo èsì mọ̀ bá ọ yọ nítorí pé kí ni Ọlọ́run ti gbọ́ àdúrà rẹ gẹ́gẹ́ bí ó sì gbọ́ títí àwọn wọ̀nyí èyí tí wọ́n gbé onírúurú àwọn àrùn lọ sọ́dọ̀ rẹ̀ àti gbogbo àwọn tí wọ́n ti kí ni tí wọ́n ìsàlẹ̀ àrùn ṣùgbọ́n tó yẹ pé nǹkan mìíràn ni wọ́n bá lọ àti pé akọ́ wípé gbogbo àwọn tí wọ́n náfààní àti fọwọ́ kàn ìwọ náà tí wọ́n náfààní àti lè mọ képe Ọlọ́run nígbà gbogbo ní ọ̀sán àti lóru ìwọ tó náfààní àti lè mọ wá ojú rẹ Ọlọ́run nígbà gbogbo ní ọ̀sán àti lóru ìwọ tó náfààní àti lè mọ tọ ipa ọ̀nà rẹ ní ojoojúmọ́ ní ọ̀sán àti lóru ìwọ tó náfààní ìyẹn pé tó ń fa iṣẹ́ rẹ̀ nígbà gbogbo láti mọ gbọ́rọ̀ rẹ̀ láti mọ kànú rẹ̀ láti mọ sànú rẹ̀ lọ́sàn àti lóru nígbà gbogbo ìwọ jẹ́ pé kí ni òun fẹ́ ìṣẹ̀lẹ̀ nígbà gbogbo láti rí wípé òjò kó sọ òjò kọ́rì ọ láti mọ béèrè fún ìrànlọ́wọ́ àti àtìlẹ́yìn rẹ̀ àti ìtọ́jú àti kó rẹ̀ nígbà gbogbo ìwọ tó jẹ́ pé nígbà gbogbo ní ọjọ́ gbogbo òní kan mìíràn tó ń gbẹ́kẹ̀lé bí kò ṣe Ọlọ́run wọ̀nyí ìwọ jẹ́ pé nígbà gbogbo ibi tọ́lọ́ bá ní kó jókòó sí lòun jókòó sí ibi tọ́ bá ní kó rìn sí lòun rìn sí mo fi ń dá ọ lójú wípé kí ni ọ wà lára àwọn tí Ọlọ́run sọ wípé tí Ọlọ́run sọ fún wa wípé kí ni gbogbo wọn tí wọ́n náfààní àti fọwọ́ kàn wọ́n rí ìṣẹ́gun lórí ogun tí wọ́n gbé tọ̀ Jésù wá so wọn náà ti ní ìṣẹ́gun lórí ogun tó gbé ó fìgbà kan yà sọ́tún àbí yà sósì láti tọ̀ Ọlọ́run mìíràn lọ nítorí pé ìgbà gbogbo lọ ká lọ kẹ́kọ̀ọ́ lójú nínú ọ̀rọ̀ rẹ̀ ó jẹ́ olùkà nìkan ó jẹ́ olùgbọ́ nìkan ó jẹ́ olùsọ àbí olùjíròrò nìkan ó àtúnjẹ́ ẹni tí kan gbàdúrà ibi kí wọ́n láti gbàdúrà àbẹ̀ tí kan ka ibi kí wọ́n láti kọ̀rọ̀ lọ́dọ̀ ó tún wá jẹ́ tó tún sàṣà nínú òfin àti ìlànà rẹ̀ nígbà gbogbo ó sì ń kíyèsí láti mọ pamọ́ nígbà gbogbo mo fi ń dán lójú wípé kí ni ó wà lára àwọn tí Ọlọ́run ti gbàdúrà rẹ̀ ìtò yẹ pé kí ni ẹ̀rí rẹ̀ ló kú ọkù tọmọ jẹ mo wà lára àwọn tọ́lọ̀ ti gbàdúrà rẹ̀ ìtò yẹ pé kí ni ẹ̀rí ló kù ìtìmọ̀ jẹ nítorí pé kí ni ọ̀jẹ̀ ilé tí ọmọ tó ń gbọ́ràn sí ọ̀rọ̀ Ọlọ́run nítorí pé kí ni onígbàgbọ́ nínú Ọlọ́run àti ọ̀rọ̀ rẹ̀ nítorí pé kí ni ó fi gbogbo ayé rẹ̀ gbẹ́kẹ̀lé ó sì fi gbogbo ọkàn rẹ̀ gbẹ́kẹ̀lé nítorí pé kí ni Ọlọ́run tí olótútù àti olódodo sí gbogbo tí ń ṣe ọ̀rọ̀ rẹ̀ ó di kí ni ẹ ké pè mí bó sì dá yín lò èmi ó sì fi gbogbo tí ọkùnrin gbogbo ẹ fún yín Jésù náà tẹnu mọ́ pé béèrè àwọn sì rí àwọn sì fi fún yín láti ọ̀rọ̀ wájú pé ẹni tó bá béèrè nìkan ní rí gbà ẹ wá kiri tó wá kiri rí ẹni tó bá kẹ́kọ̀ọ́ yọ ìwọ ti wá kiri ìwọ ti kẹ́kọ̀ọ́ ìwọ ti rí ìwọ ti tàṣe kan lẹ ìwọ ti béèrè ó sì dáná kó ṣe kí ni kó rí gbà ètò fi dá ọ lójú tó fi dá mi lójú wípé kí ni èmi àti ẹ lónìí kálukú wa ti rí ìdáhùn sí ìbéèrè rẹ̀ ẹ̀rí nìkan ló ṣe kí ni o ló kó wa kó ẹ̀rí yìí ó ṣe kí ni yọ ga yọ pọ̀ yóò sì ta rẹpẹtẹ nítorí débi wípé kí ni ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn wọ́n sì ọmọ wọ́n mọ̀ sọ pé irọ́ ni kì í ṣe wọ ọjọ́ ni wọ́n sì mí mọ̀ wọ́n mọ̀ rí wọ́n sọ pé kì í ṣe Sunday ọjọ́ ni nítorí wípé kí ni èyí wọ́n ti wò wípé ọgọ́rùn-ún ọdún sísìn èní lè ṣe máa ṣe kọjá bẹ̀ èyí wọ́n ti wò wípé àádọ́ta ọdún sísìn ìwọ náà ò lè rí ṣe wàá ṣe wà tó kọjá bẹ̀ àwọn àrà tí wọ́n ti sọ wípé tí sáwọn àrà rere tí wọ́n ní láyé ò lè rí dá ó rí wípé kí ni lájà àkókò yìí lọ ó ti di nǹkan tó di ìrọ̀rùn fún ọ láti mọ rí wọn dá so fún ìdí èyí tó ń bọ̀ tẹ̀síwájú
láti mọ gbẹ́kẹ̀lé Ọlọ́run, láti mọ rìn nínú ìfẹ́ rẹ̀, láti mọ gbọ́ àdúrà sí láìsí àti lásàrẹ̀, láti mọ wá ojú rẹ̀ nígbà gbogbo, láti mọ pa òfin rẹ̀ mọ́, láti mọ jólótó àti lòdò nínú gbogbo, láti mọ ṣe gbogbo gẹ́gẹ́ bí ó ṣe fẹ́ àti gẹ́gẹ́ bó ṣe wù, láti jẹ́ni tó ń ṣe kíni tó ń béèrè fún ìtọ́ni àti kọ́ni àti dárí rẹ̀ lójoojúmọ́, láti mọ kí ni àwọn ìgbésẹ̀ tó kàn àti kí ni àwọn kan tó yẹ láti ṣe àti àwọn kan tó yẹ láti ṣe kí ọmọ bá tẹni tí Sátánì yọ̀ọ̀ra yìí láti wọlé sí ọ lára. O sì gbọ́dọ̀ mọ béèrè fún àkọ́tọ̀ ọgbọ́n ìmọ̀ àti lójoojúmọ́ kó lè bá mọ jẹ́ aṣẹ́gun tó dáṣẹ́gun lọ níwájú gbogbo àwọn nǹkan ìyìn àwọn ẹni bí ẹni búburú. Ó sì rí wípé kíni kò sí ẹni náà tó lè sọ wípé kíni kan mọ́ ní ẹ̀rí rere. Tí wọ́n bá sọ wípé wà ní ẹ̀rí rere kì í ṣe wípé ọ ní ẹ̀rí rere wípé mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ra ẹgbẹ́ pé mo pẹ̀lú orí ọ̀fẹ́ àtàrà ní padà lọ́wọ́ Ọlọ́run mo ra bàálù kan bàálù bó ṣe tóbi ni iye báyìí ní sì mú wọlé fún mi hallelujah ọba tán no ní gbogbo wákàtí ní ẹ̀rí ẹlòmí ọmọ jẹ àwọn kan bẹ ní gbogbo bẹ́ẹ̀ ti pé ọjọ́ kọ̀ọ̀kan ni wọ́n mọ̀ ní ẹ̀rí rere tuntun, àwọn kan bẹ jẹ́ pé ní gbogbo ọ̀sẹ̀ ni wọ́n mọ̀ ní ẹ̀rí rere tuntun, àwọn kan bẹ ní gbogbo oṣooṣù ni wọ́n mọ̀ ní ẹ̀rí rere tuntun torí pé kíni ìgbà gbogbo ọjọ́ gbogbo àsìkò gbogbo lọ́wọ́ ọmọ sí ohun tuntun ara rere nínú ayé ẹnì kọ̀ọ̀kan wa nítorí pé kíni a ò sinmi a ò sáré àsìká rẹ̀ kan kò ṣùṣù wa láti mọ képe Ọlọ́run lọ́sàn àti nílò àti láti mọ wá ojú rere pàápàá jùlọ láti mọ yìn láì sinmi àti lásàrẹ̀ gẹ́gẹ́ bí àwọn náà sì mọ̀ wípé ìyìn ọjọ́ méjì ọ̀la àtọ̀túnla tí ìbá sì á rí pé a ti wà nínú ìyìn ọjọ́ méjì ní ọ̀la àti ọ̀túnla lọ ní ọ̀la báyìí a ti wà nínú ìyìn ọjọ́ méjì ọ̀túnla ìyìn ọjọ́ méjì tó parí oṣù. So ẹ jẹ́ ká jẹ́ ẹni tó ń fi àyà àti ìlú ìrọ̀rùn torí pé kò sí tàbí ṣùgbọ́n ẹ̀rí rẹ̀ ló kó èmi àti ẹ̀kú láti mọ̀ jẹ́ níwájú gbogbo ènìyàn àti níbikíbi tá a bá dé ìtí Ọlọ́run sì mọ̀ fi gbogbo agbára rẹ̀ fi dá wa láre láti sinmi àti láṣà rẹ̀ agbára àjọpọ̀ àti ìmísọ́ bá ti mọ̀ ta nílò láti lè tẹ̀síwájú bá ti tẹ̀síwájú láti lè mọ̀ jẹ́rìí láti mọ̀ fìtúbi láti mọ̀ rìn nínú ìfẹ́ bá ṣe rìn lọ láti mọ̀ pọ̀ sí nínú ìgbàgbọ́ wájú bá ṣe pọ̀ lọ àti láti mọ̀ tayọ nínú ìmísí rẹ̀ Olúwa yóò gbé wa ní orúkọ ti Jésù Kristi Olúwa wa àmín 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 orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta. Bàbá mo dá gbogbo ogun padà sọ́dọ̀ rẹ fún títú ìbàdàn agbára lórí ayé mi fún ìjẹ́rìí wà láyé rẹ̀ nínú ayé mi ìgbígbọ́ tí wọ́n gbọ́ tèmi fún ara rẹ̀ tó ṣe fàyè mi dá àdúrà ọpẹ́ rẹ̀ dá ní orúkọ Jésù ní orúkọ Jésù ní orúkọ Jésù Kristi. Bàbá mo gbórúkọ rẹ̀ ká mo yàn lógo mo sọ wípé kò ṣe èyí fún títí òbí àtàgbára rẹ̀ nínú ayé mi èyí fún ìjẹ́rìí agbára àti ṣé àná nínú ayé mi nígbà gbogbo èyí gbígbọ́ tí wọ́n gbọ́ tèmi ní gbogbo àdé òdodo rẹ̀ ògo ni forúkọ rẹ̀ bàbá ògo ni forúkọ rẹ̀ ọmọ ògo ni forúkọ rẹ̀ mi mímọ́ atóbi jùlọ bàbá ọmọ ṣé o alágbára ọmọ ṣé o olórí ọ̀fẹ́ ọmọ ṣé o ìbẹ̀rẹ̀ àtògbé ọmọ ṣé o èmi àdèmọ́ bẹ̀rù mo gbóru mo yàn lógo àní mo mọ rírì rẹ̀ o ìwọ bá dé tí báyìí tó ń gbọ́ tèmi ní gbogbo bá àní fún gbogbo iṣẹ́ ìyanu àti wọ́n ṣe inú ayé mi ìbàrẹ̀ Ọlọ́run ti sọ ìbàrẹ̀ Ọlọ́run òdodo ìbàrẹ̀ Ọlọ́run jìnlẹ̀ fẹ́ ìyìn ògo láti pẹ́ ní forúkọ rẹ̀ mímọ́ jọ̀rọ̀ gba gbogbo Olúwa gba gbogbo ìlú àdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta. Bàbá mo dúpẹ́ lọ́wọ́ rẹ̀ fún ọ̀rọ̀ rẹ̀ èyí tó fi sọ mí dálágbára ní ojoojúmọ́ fún ọ̀rọ̀ rẹ̀ èyí tó fi sinmi ní èsì ìfẹ́ rẹ̀ ní ojoojúmọ́ fún ọ̀rọ̀ rẹ̀ èyí tó fi fún mi mọ ọ̀nà òtítọ́ àtọ̀nòdodo ní ojoojúmọ́ kí èbìkí má bàa ṣe ṣọ̀nà àdúrà ọpẹ́ rẹ̀ dà ní orúkọ Jésù ní orúkọ Jésù ní orúkọ Jésù Kristi. Bàbá mo dá gbogbo padà sọ́dọ̀ ọmọ sọ wípé ṣe èyí fún ọ̀rọ̀ rẹ èyí tí o fi ń bọ́ mi tó fi kọ́ mi tó fi darí mi tó fi ṣàkóso ayé mi ní ojoojúmọ́ èyí tó fi mí mọ̀nà nígbà gbogbo lọ́jọ́ gbogbo èyí tó fi ṣìyànú ayé mi nígbà gbogbo lọ́jọ́ gbogbo ògo ní forúkọ rẹ bàbá ọmọ ẹ̀mí mímọ́ ògo ní forúkọ rẹ atóbi jùlọ olórí ọ̀fẹ́ ìjìnlẹ̀ bàbá gba ọpẹ́ Olúwa gbà ẹ̀yẹ Olúwa gba ọpẹ́ nítorí pé ìwọ lọ́ba alágbára tó ń fi ọ̀rọ̀ rẹ bọ́ mi láti mọ fi tọ́ mi láti mọ fi mí mọ̀ lójoojúmọ́ kémi kí n má bàa ṣe sọnù àríkí gbogbo tí ṣe bí kọ́mọ̀ sí nípa ìrọ̀ ìgbà rẹ àríkí má bàa ṣe jẹ́ ní ìjákulẹ̀ níwájú rẹ ògo ní forúkọ rẹ bàbá òṣì Ọlọ́run ayérayé òṣì atóbi jùlọ ìjìnlẹ̀ fẹ́ gba ọpẹ́ Olúwa gbà ẹ̀yẹ Olúwa gba ọpẹ́ Olúwa gbà ẹ̀yẹ àgbà àdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta. Olúwa mo dá gbogbo padà sọ́dọ̀ rẹ̀ fún gbogbo ìbéèrè mi ìtọ́numúkọ jẹ́ tẹ̀wọ́gbà ní ojú rẹ̀ ìtọ́jẹ́ wípé kí ni ẹ̀rí ayọ̀ ló kó mi kú tẹ́bi ọmọ ṣe gba ọpẹ́ àti ìmúlò. Olúwa mo dúpẹ́ fún gbogbo ìbéèrè mi àti ẹ̀bẹ̀ mi níwájú rẹ̀ ètí wọn tí mo kọ́ jẹ́ tẹ̀wọ́gbà jẹ́ pé ẹ̀rí ayọ̀ ló kó mi kú tẹ́bi ọmọ ṣe gẹ́gẹ́ bó sì fìdí rẹ̀ múlẹ̀ nínú ọ̀rọ̀ mímọ́ àdúrà ọpẹ́ rẹ̀ ní orúkọ Jésù ní orúkọ Jésù
ní orúkọ Jésù Kristi. Bàbá ọmọ mi mímọ́ mo gbórúkọ rẹ ga mo yọ ológo mo sọ wípé ṣe èyí fún àní gbogbo ìbéèrè àti ẹ̀bẹ̀ mi èyí tí wọ́n ti mú kọ́ jẹ́ tẹ̀wọ́ gbà níwájú rẹ ìjẹ́ pé ìdáhùn rẹ̀ sì ti tọ̀ mí wá ìjẹ́ pé ẹ̀rí rẹ̀ ló kù bí kò tẹ̀mí ọmọ jẹ gẹ́gẹ́ bí nípa agbára àti àṣẹ àti olùrọ̀ fàtànù rẹ àìnípasẹ̀ ọ̀rọ̀ rẹ tí wọ́n fi bọ́ mi ògo ní forúkọ rẹ bàbá ọmọ ṣe àyà mo gbórúkọ rẹ ga bàbá mo gbórúkọ rẹ ga ọmọ mo gbórúkọ rẹ ga ẹ̀mí mímọ́ àjọ bàbá gba ọpẹ́ Olúwa gba ọyìn Olúwa gba ọpẹ́ Olúwa gba ẹ̀yìn àní fún gbogbo ìbéèrè àti ẹ̀bẹ̀ mi níwájú rẹ ìjẹ́ pé gbogbo ẹ ti jẹ́ tọ̀wọ́ gbà àní wọ́n sì ti fi ìdáhùn gbogbo ìbéèrè mi fún mi ẹ̀rí ló kọ́ mi kò tí mi ọmọ jẹ nígbà gbogbo àní ọjọ́ gbogbo nínú ìrìnàjò gbogbo nínú gbogbo tí o máa ṣe o ṣé Ọlọ́run ayérayé o ṣé Ọlọ́run ọ̀gá ògo o ṣé àtóbi jùlọ ìjìnlẹ̀ fẹ́ bàbá gba ọpẹ́ Olúwa gba ẹ̀yìn Olúwa gba ọpẹ́ Olúwa gba ẹ̀yìn. Àgbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù Kristi orúkọ Jésù lẹ́mẹ́ta Ọlọ́run àánú Ọlọ́run oore ọ̀fẹ́ àánú àti oore ọ̀fẹ́ rẹ mo béèrè fún ṣàánú fún mi dárí gbogbo ẹ̀ṣẹ̀ mi jì mí sọ mi di mímọ́ àdúrà rẹ lọ ní orúkọ Jésù Kristi ní orúkọ Jésù Kristi ní orúkọ Jésù Kristi Ọlọ́run àánú Ọlọ́run oore ọ̀fẹ́ àánú ni mo béèrè fún bàbá oore ọ̀fẹ́ ni mo béèrè fún ẹlẹ́dà ní orúkọ Jésù Kristi bàbá ṣàánú fún mi dárí gbogbo tí ń ṣe ìṣàkàsílẹ̀ mi jì mí ayé ṣàánú fún mi dárí gbogbo tí ń ṣe ìrékọjá mi jì mí Ọlọ́run àánú Ọlọ́run bàbá ṣàánú fún mi dárí gbogbo tí ń ṣe ẹ̀ṣẹ̀ mi jì mí ọ̀yá sọ mi di mímọ́ pátá nínú rẹ nínú ọ̀pọ̀lọpọ̀ àánú àti òfin yá sọ mi di mímọ́ àìdárí ẹ̀ṣẹ̀ mi jì mí o Olúwa sọ mi di mímọ́ dárí gbogbo ìrékọjá mi jì mí Olúwa sọ mi di mímọ́ àánú ni mo béèrè fún bàbá ṣàánú fún mi Olúwa dáríjì mi ayé ṣàánú fún mi ẹlẹ́dàá dáríjì mi Olúwa ṣàánú fún mi bàbá dáríjì mi àìnú gbogbo tí ń ṣe ìrékọjá ẹ̀ṣẹ̀ àtàjẹ́jẹ́ mi nù Olúwa sọ mi mọ́ ti gbogbo agbára tó fi jọ́ lọ́nà ọ̀yá dárí gbogbo ẹ̀ṣẹ̀ mi jì mí Ọlọ́run àgbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù Kristi orúkọ Jésù lẹ́mẹ́ta ẹ̀jẹ̀ Jésù lẹ́mẹ́ta bàbá ẹ̀jẹ̀ Jésù tó sọ ní káfárì ni fi wẹ̀ mímọ́ fi sọ mi di mímọ́ kí ni gbogbo ń ta kọ nípa mi níbi ní gbogbo rí dáadáa ẹ̀jẹ̀ Jésù Kristi pa gbogbo ẹ̀rẹ̀ ẹ̀jẹ̀ Jésù tó sọ ní káfárì pa gbogbo ẹ̀rẹ̀ àyà kí ni gbogbo tí ò fògo fún Ọlọ́run tó wà nínú ayé mi kí ni àwọn nǹkan tí mo ṣe tí inú Ọlọ́run rẹ̀ dùn sí àti pé kí ni gbogbo tí ń ṣiṣẹ́ ọ̀tá iṣẹ́ àwọn kan iṣẹ́ níbi sẹ́tàn àtàrí kékeré nínú ayé mi ẹ̀jẹ̀ Jésù fi palẹ̀ gbogbo ọmọ tí gbogbo kò sì rán dànù kọ́kọ́ gbọ́dọ̀ ní pàtàkì lọ́rọ̀ ayé mi mọ́ bẹ́ẹ̀ gẹ́gẹ́ níbi gbogbo nígbàgbọ́ lọ́jọ́ gbogbo ibi tí mo lè wà ẹ̀jẹ̀ Jésù Kristi níwájú ènìyàn gbogbo ya mọ̀ dá mi láàrin àdúrà rẹ̀ dà ní orúkọ Jésù ní orúkọ Jésù ní orúkọ Jésù Kristi ẹ̀jẹ̀ Jésù Kristi ẹ̀jẹ̀ Jésù Kristi ẹ̀jẹ̀ Jésù Kristi ó Ọlọ́run ayé rẹ bàbá mẹ̀mí mọ́ nínú ọ̀pọ̀lọpọ̀ àánú àti oore ọ̀fẹ́ rẹ ẹ̀jẹ̀ Jésù tó sọ̀rọ̀ káfárí mo béèrè fún ọ̀yá fi wẹ̀ mí mọ́ fi sọ mi di mímọ́ fi wẹ̀ mí mọ́ fi sọ mi di mímọ́ fi wẹ̀ mí mọ́ fi sọ mi di mímọ́ ní gbogbo ọ̀dọ̀ yá fi wẹ̀ mọ́ fi sọ mi di mímọ́ àní kí ni gbogbo àwọn kan tí ò fògo fún Ọlọ́run àlẹ́ nínú ayé mi kí ni gbogbo àwọn kan tí ò dára tí mo ṣe àbí tí mo wù ní wá tí mo Ọlọ́run dùn sí àní kí ni gbogbo tí ṣiṣẹ́ táwọn kan yẹn sátánà àtàrí kiri nínú ayé mi ẹ̀jẹ̀ Jésù tó sọ̀rọ̀ káfárí ọ̀yá fi pa gbogbo ẹ̀rẹ̀ mọ́ ọ̀yá fi palẹ̀ gbogbo ọmọ fáwọn tí gbogbo kò nínú ayé mi kọjá náà sọ mọ́ ọkọ̀ gbogbo ní pàtàkì lórí ayé mi mọ́ ẹ̀jẹ̀ Jésù sọ́sọ́ ní káfárì ọ̀yá fi palẹ̀ gbogbo ọmọ pátá fáwọn tí gbogbo kò nínú ayé mi àìdáná sọ wọ́n sẹ̀ lórúkọ Jésù Kristi ọgbọ́n ní pàtàkì lórí ayé mi mọ́ ẹ̀jẹ̀ Jésù sọ́sọ́ ní káfárì mo béèrè fún ọ̀yá fi wẹ̀ mọ́ fi sọ mi di mímọ́ àní kí ni gbogbo tí ń ṣàkọsílẹ̀ bí gbogbo àjẹrà gbogbo tá a kọ nípa mi ẹ̀jẹ̀ Jésù sọ́sọ́ ní pa gbogbo ẹ̀rẹ̀ 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 lórúkọ Jésù Kristi àní kí ni gbogbo tí ń ṣe àìdí àwọn ẹ̀jẹ̀ Jésù sọ́sọ́ ní fi wẹ̀ mọ́ fi sọ mi di mímọ́ ẹ̀jẹ̀ Jésù sọ́sọ́ ní gbogbo ìfẹ́ fi wẹ̀ mímọ́ àìrí gbogbo rẹ̀ àjò mi nípa gbogbo lọ́jọ́ gbogbo níbi gbogbo níwájú ènìyàn gbogbo àìní orúkọ Jésù Kristi ẹ̀jẹ̀ Jésù fi dá mi láre 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 ẹ̀yà ṣe gbogbo tí ṣe tèmi lè ní àṣepéjì àdúgbò agbára àṣẹ rẹ̀ ayé bàbá ẹ̀jẹ̀ Jésù Kristi ni mo béèrè fún ìtọ́ta sílẹ̀ ní káfárì ẹ̀yà fi wẹ̀ mímọ́ ẹ̀yà fi sọ mi di mímọ́ mo yọ fi wẹ̀ mímọ́ ẹ̀yà fi sọ mi di mímọ́ ẹ̀yà fi wẹ̀ mímọ́ ẹ̀yà fi sọ mi di mímọ́ gbogbo tí ṣàkọsílẹ̀ bí búburú àdáyà gbogbo tá a kọ nípa mi ẹ̀jẹ̀ Jésù kan fẹ́ pa gbogbo rẹ̀ pọ́pátá ẹ̀yà kò síbi kankan ẹ̀jẹ̀ Jésù kan fẹ́ pa gbogbo rẹ̀ pọ́pátá àní kí ni gbogbo tí ṣe àwọn tí ò fògo fún Ọlọ́run tí ṣe búburú nínú ayé mi àti gbogbo ṣiṣẹ́ àtòkùn ayé mi ẹ̀jẹ̀ Jésù pa àwọn olùpalẹ̀ wọn pọ́pátá kò láyé pọ́pátá kò síbi kankan ayé mi tó wọ̀rọ̀ ní pàtàkì akọ̀lọ́ ayé mi mọ́ bẹ́ẹ̀ gẹ́gẹ́ àìnígbà gbogbo lọ́jọ́ níwájú rẹ̀ gbogbo níbi gbogbo yóò kiri dé àìnígbà níwájú rẹ̀ gbogbo àìní gbogbo tí a máa ṣe ẹ̀jẹ̀ Jésù Kristi àmọ̀dàmíláre ẹ̀jẹ̀ Jésù àmọ̀dàmíláre nítorí òun àti bàbá àyàfìjì rẹ̀ bóyá àmọ̀dàmíláre ní ìpàdé ẹ̀jẹ̀ Jésù àsọ mi mímọ́ sí agbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù amen.
káwọ́ méjèèjì sókè porúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta. Bàbá kọ́ mi fún ilé mi mímọ́ àti agbára rẹ̀. Ètí ìgbàgbọ́ mi ó tó fi lè mọ gbà mí láàjú bó ṣe gbà mí láàlọ́. Wá àwọn tí wọ́n tọ̀ Jésù lọ. A kọ́ wípé wọ́n ń bẹ kókó gbọ́wọ́lé wọn. Ó ń gbọ́wọ́lé wọn. Ṣùgbọ́n àwọn kan bẹ kọ̀ gbọ́wọ́lé wọn. Ìtàwọn kan dúró lórí ni wípé bí ò tẹ̀lé gbọ́wọ́lé àwọn àdìkáwọ̀ sáà ti rí pé àwọn fọwọ́ kan ṣe tí a sọ rẹ̀. Wọ́n sì sa gbogbo pàtàgbà wọn pé àwọn sáré pé àwọn fọwọ́ kan ṣe tí a sọ rẹ̀. Àwọn kan ò jẹ́ fọwọ́ kan ṣe tí a sọ rẹ̀. Ibi tí wọ́n gbé jà fún wọn ò ní àǹfààní àti lè súnmọ́. Wọ́n kàn náwó ni ọwọ́ kan ra kan aṣọ rẹ̀ lásán. Gbogbo wọn ni wọ́n rí ìmúláradá. Gbogbo wọn ni wọ́n rí ìṣẹ́gun nítorí pé kíni ìgbàgbọ́ wọn sára. Ìgbàgbọ́ wọn tóbi. Ìgbàgbọ́ wọn ní gbogbo. So wọ́n ní ẹ̀rí rere. So ìwọ náà ké orúkọ Jésù Kristi lẹ́ẹ̀mẹ́ta. Bàbá kọ́ mi fún iná mi mímọ́ àti agbára rẹ̀. Ètí ìgbàgbọ́ mi yóò tó fi lè sára ju bó ṣe sára tó fi lè dé gbogbo ju bó ṣe ní gbogbo lọ láti mọ ní ẹ̀rí rẹ̀ àyè gbogbo nígbà gbogbo látọ̀dọ̀ rẹ̀ wá àdúrà rẹ̀ dà ní orúkọ Jésù ní orúkọ Jésù ní orúkọ Jésù Kristi. Bàbá iná mi mímọ́ àti agbára rẹ̀ mo béèrè fún agbé wọn lódìdí. Ayé ẹ kọ́ mi fún iná mi mímọ́ àti agbára rẹ̀. Àjùlọ kọ́ mi fún iná mi mímọ́ àti agbára rẹ̀. Ẹlẹ́dàá kọ́ mi fún iná mi mímọ́ àti agbára rẹ̀. Ètí mo fi mọ pọ̀ ní àkọ́tún ọgbọ́n ìmọ̀ òye àti ìṣẹ́ ojoojúmọ́. Àyìn láti lè mọ pọ̀ ní ìgbàgbọ́ nínú ìtọ́jú wa lọ. Ètí ìgbàgbọ́ mi ó tún fi lè mọ san àdúgbò ti san lọ. Ètí ìgbàgbọ́ mi ó tún fi lè mọ gbìnà bó ṣe gbìnà lọ. Ètí ìgbàgbọ́ mi ó tún lè mọ gbòòrò ju bó ṣe gbòòrò lọ. Ètí ìgbàgbọ́ mi ó tún lè mọ ní gbòǹgbò ju bó ṣe ní gbòǹgbò lọ. O ìtí ẹ pé nípa ìgbàgbọ́ mi ẹ̀rí ayọ̀ mi ó tún mọ farahàn ní kankan. Àyè ó tún mọ gbèrò ó tún mọ gbòòrò sí ìtàtí wa lọ. Ẹ̀rí ayọ̀ mi ó mọ pọ̀ sí nínú rẹ̀ nígbà gbogbo ojoojúmọ́. Bàbá kún mi fún lẹ́nu máa tagbára rẹ̀. Bàbá kún mi fún lẹ́nu máa tagbára rẹ̀. Èyí lẹ́nu mi máa ti agbára rẹ̀ mo bèèrè gbé wọ̀n lódìdí. Èyí lẹ́nu mi máa ti agbára mo bèèrè gbé wọ̀n lódìdí. Èyí lẹ́nu mi máa ti agbára rẹ̀ mo bèèrè fún olùwàgbé wọ̀n rẹ̀. Ayé akọ́ mi fún lẹ́nu mímọ́. Olúwa kún mi fún agbára. Olúwa kún mi fún lẹ́nu mímọ́. Olúwa kún mi fún agbára. Olúwa kún mi fún lẹ́nu mímọ́. Olúwa kún mi fún agbára rẹ̀. Láti olúwa kún mi fún lẹ́nu máa tagbára rẹ̀ sẹ́yìn lórúkọ agbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín 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 orúkọ Jésù. Ẹni tí ò ní agbára tí ò ní nẹ́mìí mímọ́ nínú ó ti tán fún. So mo sọ lẹ́yìn fún ọ kí láti fi dẹ́rù bọ̀ ṣùgbọ́n láti fi mọ kí ni ṣe pàtàkì nẹ́mìí mímọ́ Ọlọ́run nínú ayé ènìyàn. So káwọ́ méjèèjì sókè orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta. Bàbá kọ́ mi fún nẹ́mìí mímọ́ àti agbára rẹ̀. Ìjẹ́ pé nígbà gbogbo ìmọ̀mọ̀pọ̀ ní àkọ́tún ọgbọ́n ìmọ̀ àti òye rẹ̀ láti lè mọ àwọn ìgbésẹ̀ tọ́tọ́ àti ìgbésẹ̀ tó láti gbé kí n lè bá mọ ní èrè nígbà gbogbo nínú rẹ̀. Wò tó bá jẹ́ wípé àwọn tí wọ́n lọ sọ pé bí ò ní àǹfààní àti lè fọwọ́ kan àwọn yẹn káwọn láti forí pé àwọn fọwọ́ kan ṣe tí a sọ rẹ̀ káwọn kan sọ wípé àwọn bá mọ ní àǹfààní àti fọwọ́ kan ṣe tí a sọ rẹ̀ àyíká wọn sáà ti gbà ní àǹfààní àti fara lọ. Mo bá kàn wá bá wo àwọn tí iye wọn ò ṣí wípé káwọn sẹ bí ò gbọ́wọ́lé àwọn olórí àyíká wọn sáà ti rí wípé àwọn fọwọ́ kan ṣe tí a sọ rẹ̀ yẹn àwọn yẹn wọn ò rí ìyanu kankan wọn ò ní ẹ̀rí kankan. Àwọn tí wọ́n sábà wípé àfikọ́ wa gbọ́wọ́lé àwọn àfikọ́ gbọ́wọ́lé àwọn lórí àwọn tí wọ́n dúró wípé kí ni àdídẹ́dẹ́ kọ́ sọ̀rọ̀ àṣeṣin ayé wọn yẹn bí àwọn kan ṣe mọ́ ṣe nínú ìjọ wọ́n rò pé bóyá nígbà tí ìránṣẹ́ bá gbọ́wọ́lé wọn lórí àbí nígbà tí ìránṣẹ́ bá rí ìnáwó àwọn ìgbà ẹni Ọlọ́run tó dábìrì àdó ayé wọn wọ́n mọ̀ wípé kí ni ibikíbi tí wọ́n bá dúró sí àní kìkìkì àgbẹ̀ kí wọ́n sàti nígbàgbọ́ tó jinlẹ̀ kí wọ́n sì kún fún ọgbọ́n ìtìmọ̀ àti Ọlọ́run alààyè láti mọ kí ni gbèsè tó kàn láti gbé òun ni Ọlọ́run ti lè rí ìyanu Ọlọ́run wọn àmọ́ dodo pé àbí kí ìránṣẹ́ lọ́wọ́ orí wọn àbí kí oníṣọ̀jí kọ́ fọwọ́ kàn wọn àbí kí oníṣọ̀jí kọ́ sọ̀rọ̀ kankan nípa wọn irú àwọn bẹ́ẹ̀ wọ́n yìí sábà rí ìyanu ojú kan náà ni wọ́n mọ́ wà dojúmọ́. So kò sí kan méjì tí wọ́n fà tó pé kí ni kò sí agbára Ọlọ́run àti nẹ́ẹ̀mí mímọ́ Ọlọ́run nínú ayé wọn. So ọgbọ́n ìmọ̀ àtòyè kò sí fún wọn wọn àmọ́ dó lórí wípé àbí kí ìránṣẹ́ lọ́wọ́ rí wọn kí tiẹ̀ kọ́ mọ́ bá a rí bẹ́ẹ̀ kí tiẹ̀ kó lè dàbí tàwọn tí wọ́n rí ìyanu yìí nínú àwọn tí wọ́n tọ̀ Jésù lọ ni mo sì ń tẹnu mọ́ fún ọ. Atótónu tí mo ṣe kì í ṣe torí nǹkan méjì o nítorí pé ẹ̀rí rere ayọ̀ rẹ gbọ́dọ̀ bẹ̀rẹ̀ láti àkókò yìí lọ. So káwọ́ méjèèjì sókè tó bá yọ orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta. Bàbá kọ́ mi fún nẹ́ẹ̀mí mímọ́ àti agbára rẹ̀ èyí tí mo fi lè mọ pọ̀ ní àkọ́tún ọgbọ́n ìmọ̀ àti àtìmísí rẹ̀ láti lè mọ àwọn ìgbésẹ̀ tó yẹ kí n gbé àwọn ètò yẹ kí n àtàwọn tó yẹ kí n ṣe láti lè mọ rí ìyanu rẹ̀ gbà lójoojúmọ́ láti mọ ní ẹ̀rí ayọ̀ nínú nígbà gbogbo láti mọ kọrin ògo yìí sí Ọlọ́run alààyè àdúrà rẹ̀ dà ní orúkọ Jésù ní orúkọ Jésù ní orúkọ Jésù Kristi. Bàbá mo béèrè fún iná ẹ̀mí mímọ́ àti agbára rẹ̀ láti wọ́n yá gbé wọ̀n lódìdí. Ayé mo béèrè fún iná ẹ̀mí mímọ́ àti agbára rẹ̀ láti wọ́n yá gbé wọ̀n lódìdí. Èyí tí mo fi mọ̀ pọ̀ ní àkọ́tún ọgbọ́n ìmọ̀ àti òye àti ìmísí rẹ̀. Èyí tí mo fi mọ̀ pọ̀ ní ipá àti agbára lójoojúmọ́. Èyí tí mo fi mọ̀ pọ̀ ní ọgbọ́n ìmọ̀ àti ìmísí rẹ̀ sẹ́. Àyè láti lè mọ àwọn ìgbésẹ̀ tó yẹ kí n gbé ní àwọn àkókò kọ̀ọ̀kan láti mọ àwọn tó yẹ kí n ṣe àní àwọn àkókò kọ̀ọ̀kan. Àyè láti lè mọ gba ìyanu àyè lọ́dọ̀ rẹ̀ láti lè mọ kí ayé mi kọ́ mọ gba ìyanu àyè lójoojúmọ́. Àyè láti mọ kí ayé mi kọ́ mọ pọ̀ sí ní ojoojúmọ́.
lójoojúmọ́ àì láti mọ ìlórúkọ ológo láti mọ gbórúkọ rẹ̀ ga bàbá kọ́ mi fún ẹ̀mí mímọ́ Olúwa kún mi fún agbára rẹ̀ Olúwa kún mi fún ẹ̀mí mímọ́ Olúwa kún mi fún agbára rẹ̀ Olúwa kún mi fún ẹ̀mí mímọ́ Olúwa kún mi fún agbára rẹ̀ ní ọgbọ́n ní ìmọ̀tí àwọn ọmọ mi pọ̀ sí lójoojúmọ́ àì láti mọ àwọn ìgbésẹ̀ tó yẹ kí n gbé àtòun tó yẹ kí n ṣe àti àwọn ibi tó yẹ kí n wà àì ní tí mo fi lè mọ gba ìyanu àì lójoojúmọ́ èyí tí ó sì mọ mo sọ níjẹ́ ìjọ́ mọ ní ẹ̀rí ayọ̀ lóòrèkóòrè bàbá kún mi fún ẹ̀mí àtàgbára rẹ̀ àyà kún mi fún ẹ̀mí àtàgbára rẹ̀ àjọ kún mi fún ẹ̀mí àtàgbára rẹ̀. Agbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù Kristi ọmọ wípé kí ni láti gba ìyanu ìgbésẹ̀ kan ni wọ́n wà tí èèyàn máa ń gbé ohun kan lọ́wọ́ àti èèyàn ó ṣe so tí ọba sì sí agbára àti lẹ́yìn mímọ́ Ọlọ́run alààyè ọgbọ́n àti màtí Ọlọ́run ayé ènìyàn nọ́mbà 1 èèyàn ní mọ ìgbésẹ̀ tí yẹ kí èèyàn gbé èèyàn ní àǹfààní àti ìṣe tí ẹ bá tún wá mọ ìgbésẹ̀ tí yẹ kí èèyàn gbé nítorí pé Sátánì gẹ́gẹ́ àtàwọn nǹkan ni àwọn ò ṣetán láti fìyàn sí láti gba ìyanu yẹn àwọn náà tó wá sí kíni wọ́n wà tó mọ fi títí wọn díyàn lọ́wọ́ ṣùgbọ́n tó bá ti pọ̀ ní lẹ́mìí mímọ́ àti agbára Ọlọ́run alààyè kò sí ẹni náà tó lè dá ọ dúró tó lè díyàn lọ́wọ́ tó bá ti ní ìmọ̀ àtòyé nípa ohun tí nípa ti fẹ́ tí Ọlọ́run ó rí pé tó bá ti kàn ìgbésẹ̀ kan láti gbé báyìí ọkàn mọ́ gbé lọ́wọ́ kan ni nítorí ẹ kó ṣe ọkàn mọ́ sí lọ́wọ́ kan ni ó sì rí wípé ojoojúmọ́ lọ́mọ rí ìyanu gbà lọ́dọ̀ Ọlọ́run ìtòsí mọ́ ní èrè lójoojúmọ́ àwọn yóò àmọ́ wò wípé bó ló ṣe ṣe bó ló sì gbégbá sọ fẹ́ kọ́ rẹ̀ kó rí bẹ́ẹ̀ káwọ́ méjèèjì sókè orúkọ Jésù rẹ̀ mẹ́ta bàbá kọ́ mi fún ẹ̀mí mímọ́ àti agbára rẹ̀ èyí tí mo fi mọ̀ pọ̀ ní ọgbà àti màtúyè láti mọ̀ gba ohun rere tuntun lójoojúmọ́ èyí tí ọmọ mú mi kí n mọ ní ẹ̀rí ayọ̀ tó tayọ tó ga jùlọ níbikíbi yóò kí n lè nígbà gbogbo lọ́jọ́ gbogbo kọ́ mi fún ẹ̀mí mímọ́ àti agbára rẹ̀ èyí tí mo fi mọ̀ pọ̀ ní ọgbà àti màtúyè ní àìsàn ní ọ̀tún lójoojúmọ́ láti mọ̀ gba ohun rere ayọ̀ tuntun látọ̀dọ̀ rẹ̀ wá ìtújẹ́ pé ẹ̀rí ayọ̀ mi yóò mọ̀ pọ̀ sí ni ní òrèdóòrè láìsàn láṣẹ àdúrà rẹ̀ dà ní orúkọ Jésù ní orúkọ Jésù ní orúkọ Jésù Kristi iná ẹ̀mí mímọ́ àti agbára rẹ̀ mo béèrè fún bàbá ó yá gbé wọ̀ mí dídì iná ẹ̀mí mímọ́ àti agbára rẹ̀ mo béèrè fún Ẹlẹ́dàá ó yá gbé wọ̀ mí dídì iná ẹ̀mí mímọ́ àti agbára rẹ̀ ó ní mo béèrè ó bàbá gbé wọ̀ mí dídì ní ọgbọ́n ní ìmọ̀ ní òye àti ìṣe amọ́mú mi pọ̀ sí ojoojúmọ́ báwo mi tayọ sí ojoojúmọ́ báwo mi gbòòrò sí ojoojúmọ́ báwo mi pọ̀ ní ọgbọ́n àti bàtà àti mi ṣe rẹ̀ ṣe ìjẹ́ pé nígbà gbogbo ní ọjọ́ gbogbo èmi ọmọ gba ohun rere ẹ̀bùn rere ẹ̀tọ́ ohun ọ̀tún tuntun lọ́dọ̀ rẹ̀ àìní ìgbéga ọ̀tún lọ́dọ̀ rẹ̀ èyí tí ó mú kí ayé mi kó mọ kún fún èrè ayọ̀ láti mọ kọrin ògo ní sí Ọlọ́run lére lóòrè lóòrè ní sẹ́jú sẹ́jú bàbá kọ́ mi fún ẹ̀mí àtàgbára rẹ̀ bàbá kọ́ mi fún agbára àti ẹ̀mí mímọ́ rẹ̀ ṣe Olúwa àìní ìgbà gbogbo lọ́jọ́ gbogbo àìní ẹ̀bùn rere ẹ̀bùn pípé ẹ̀bùn ayọ̀ àìní ohun tuntun rere ayọ̀ àìníkiri mọ́ rí gbàgbé sí mọ́ rí alódò rẹ̀ àìní tẹ́lẹ̀ fún mọ́ rí ohun tuntun ayọ̀ gbàlódò rẹ̀ èyí tí ẹ̀rí ayọ̀ sì mọ́ pọ̀ sí ojoojúmọ́ ayé ọ̀mọ̀ta sí ojoojúmọ́ èmi ó sì mọ́ ní èrè tó lòkó tó gbé rẹ̀ sí ojoojúmọ́ Olúwa kún mi fún ẹ̀mí mímọ́ Olúwa kún fún agbára Olúwa kún fún ẹ̀mí mímọ́ Olúwa kún fún agbára Olúwa kún fún ẹ̀mí mímọ́ Olúwa kún fún agbára láti ọ̀dọ̀ bàbá kún mi fún ẹ̀mí àtàgbára rẹ̀ sẹ́ láti ọ̀dọ̀ bàbá kún mi fún ẹ̀mí àtàgbára rẹ̀ èyí lẹ́yìn àtàgbára mo bì fún agbóhùn mi ní orúkọ Jésù. Agbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù káwọ́ méjèèjì sókè bàbá kún mi fún ẹ̀mí àtàgbára rẹ̀ tẹ̀bí ìwọ ni Ọlọ́run olùgbèjà wa lálágbára ìwọ bá tọ́jọ́ Ọlọ́run ẹ̀san tí gbẹ̀san lára àwọn agbéraga àyà Olúwa kún mi fún ẹ̀mí àtàgbára nínú rẹ̀ kí tó wá jẹ́ iná àti ara jónirun títí àtẹ̀yìnwá lọ kí n jẹ́ àpáta dìgbòlò nínú rẹ̀ jọ àtẹ̀yìnwá lọ nítorí pé wo ni Ọlọ́run àpáta ayérayé wá sọ mí náà di àpáta nínú rẹ̀ láti mọ ọrùn gbogbo tí ń ṣe ọ̀tá ìkànnì àwọn iṣẹ́ bí gbogbo àti gbogbo agbára àti gbìmọ̀ ọrùn pátá láì kò síbi kankan láti mọ jásọ tó dáṣọ lọ nínú rẹ̀ ní gbogbo wà ní òrìrì rẹ̀ nígbà tí wọ́n bá yọ sínú gẹ́gẹ́ bí ọ̀rọ̀ rẹ̀ kí wọ́n jẹ́ tí ọmọ sáà nínú méje ní eré àṣà dojúbolẹ̀ eré àṣà wọnú kú àdúrà rẹ̀ dà ní orúkọ Jésù ní orúkọ Jésù ní orúkọ Jésù Kristi bàbá ilé mi mímọ́ àti agbára rẹ̀ mo béèrè fún ọ̀yà gbé wọ̀ lódìdí ìwọ Ọlọ́run ẹ̀san ìwọ Ọlọ́run olùgbèjà alágbára kó lọ́wọ́ àwọn àti wọn lágbára àti wọn lágbára jùlọ ọ̀yà ilé mi mímọ́ àti agbára mo béèrè fún gbé wọ̀ lódìdí ìwọ Ọlọ́run àpáta ayérayé ìwọ Ọlọ́run ilé àti àjọ lórí rẹ̀ àníkún ilé mi àti agbára ni mo béèrè fún gbé wọ̀ lódìdí ọ̀yà nínú rẹ̀ tútù àti ẹ̀wá lọ wá sọ bí di iná àrá àpáta dìgbò nínú rẹ̀ ọ̀yà sọ bí di iná àti àrá àjọ lórí nínú rẹ̀ àní àpáta ńlá nínú rẹ̀ ìjẹ́pẹ́ kí ẹ tó bá kọlù mi àfọ́jú tí wọ́n ti kọlù àlọ́ lórí tí kí ó yẹ bí wọ́n bá wà àyíjú jóorun ní àwọn ènìyàn ìgbọ́n mọ̀jọ́ rọ àìní orúkọ Jésù akọ́mi fún lẹ́yìn máta agbára rẹ̀ ṣe nígbà gbogbo ní ọjọ́ gbogbo àìní pípẹ́ àìní kíbi tí wọ́n bọ́ àti lọ́dọ̀ jẹ́ àbí ní òṣìṣẹ́ àìní gbogbo àwọn ẹni bẹ́ẹ̀ ní wíjà àkọ́lájọ́ àìní jíjòrò wọ́n mọ̀ jẹ́ jíjòrò fún mi àti àwọn àti agbára wọn jíjòrò ní ìmọ̀ ọjọ́ wọn pápátá àìní àwọn ikọ̀ ní ìmọ̀ kọlù wọn títí wọn lọ́wọ́ lóró ẹ̀kẹ́ láti wọ̀ àmọ́ fọ́ tútù bàbá akọ́mi fún lẹ́mìí mímọ́ Olúwa kún fún agbára rẹ̀ Olúwa kún fún lẹ́mìí mímọ́ Olúwa kún fún agbára rẹ̀ èyí dẹ́mi má ti agbára rẹ̀ àìní tí ẹnikẹ́ni olójú àdádúró Olúwa gbé wọ̀ mí sẹ́ ẹ̀yà nínú rẹ̀ àìkí tó bọ̀
jẹ́ iná àti ara àjọ nínú rẹ̀ ju ti àtẹ̀yìn wa lọ olú akíkúbọ̀ jẹ́ àpáta jùgbò nínú rẹ̀ àìjọ àti wa lọ láti mọ orun gbogbo tí ń ṣe sátánì àjẹríkà àti ọ̀tá àwọn ẹni yára kan àti gbogbo ṣẹ́ àtàgbára wọn wáta láì kò síbi kankan ìjẹ́pẹ́ nígbà tí wọ́n bá yọ sí lọ́rọ̀ àníwọ̀n mọ́sá ní ọ̀nà méje ní èrè àṣàdúgbò iṣẹ́ àṣà wọnú kú lọ bàbá kún fún ẹ̀mí àtàgbára rẹ̀ àyà kún fún ẹ̀mí àtàgbára rẹ̀. Àgbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù Kristi káwọ́ méjèèjì sókè bàbá kọ́ mi fún ẹ̀mí mímọ́ àti agbára rẹ̀ nínú rẹ̀ sọ mí di ẹ̀rù àti jìnnìjìnnì náà fún gbogbo àwọn ẹni bí mo gbàgbé mọ́ tẹnumọ́ lójoojúmọ́ tó bá jẹ́ ẹ̀rù àti jìnnìjìnnì náà nínú Ọlọ́run ó rí wípé kò sí ẹni tí yóò mọ gbégbèsè ibi nípa rẹ̀ tí yóò mú jẹ irú rẹ̀ ní ti Mósè wo àwọn tí wọ́n títẹ̀ sí Mósè ilẹ̀ lànà ó gbé wọn mì láì sí àná wo títí kí ní bílẹ̀ ti pé Joshua gbogbo kí ní bá ti gbé ń gbọ́ nípa wípé Joshua bí àwọn ọmọ Ísírẹ́lì ń bọ̀ báyìí gbogbo ìlú yẹn tẹ́ pé wọ́n gbà alẹ̀ wọn kọjá yẹn gbogbo wọn mọ́ gbé jìnnìjìnnì ọ̀pọ̀lọpọ̀ mọ́ sọ̀rọ̀ ọ̀pọ̀lọpọ̀ mọ́ tọ̀lẹ̀ ọ̀pọ̀lọpọ̀ mọ́ dákú nítorí wọ́n ti wò wípé àwọn èèyàn la ní bọ̀ yẹn ẹrù àti jìnnì ó bù wọn mọ́lẹ̀ gbogbo àwọn tí wọ́n gbéra wọn lágbára tí wọ́n ní ìkógun iṣẹ́ ẹ̀sìn ni wọn ò ní ìkógun Joshua kò ní ìkógun tí ẹ mọ́ kan nípa ogun ṣùgbọ́n ẹ̀rù nínú Ọlọ́run wọn ní Ọlọ́run sọ wọn di ẹ̀rù láti jìnnìjà nínú rẹ̀ débi tí wọ́n bá ti gbó ó kọ̀ wọ́n láti tí wọ́n bá gbọ́ gan wọ́n mọ̀ gbọ́ títí di bá a ṣe ń sọ̀rọ̀ yìí iná ọlọ́pàá tẹ́ wípé ẹ̀rí wípé ìkankan ṣẹlẹ̀ tí wọ́n ní ọ̀sẹ̀ láwọn kan lọ ju bọ́ǹbù sí ilé àwọn ṣẹlẹ̀ gbogbo àwọn aráàlú tí wọ́n àwọn tí wọ́n bẹ nínú tí wọ́n tọ́ lọ ju bọ́ǹbù sí ilé ṣẹlẹ̀ ní tí ẹ bá ṣe ọdún tọ́lọ náà kọ́ ni á rí pé kálukú wọn sàn sá lọ ni nítorí pé kíni wọ́n ti mọ̀ pé tí wọ́n dánwò yìí àwọn tí wọ́n lọ ṣiṣẹ́ yìí wọ́n fẹ́ pa àwọn tí wọ́n bẹ nínú òru náà nítorí tíṣẹ́ bá gbégbèsè tẹ́ báyìí kò sẹ́ni tí yóò rò la so káwọ́ méjèèjì sókè orúkọ Jésù lẹ́mẹ́ta Olúwa nínú rẹ̀ sọ mí di ẹ̀rù àti jìnnìjìnnì nínú rẹ̀ fún gbogbo àwọn tí wọ́n ṣe níbi ẹ̀rù ńlá àti jìnnìjìnnì nínú rẹ̀ èyí tí ń dàbí padà sórí níbi àṣàṣe padà sórí ṣe ìpè padà sórí ilé pé àdúrà rẹ̀ dà ní orúkọ Jésù ní orúkọ Jésù ní orúkọ Jésù Kristi iná ẹ̀mí mímọ́ àti agbára rẹ̀ mo béèrè fún bàbá gbé wọ̀ mí lódìdí iná ẹ̀mí mímọ́ àti agbára rẹ̀ mo béèrè fún ẹlẹ́dà ọ̀yà gbé wọ̀ mí lódìdí àjùlọ kọ́ mi fún iná ẹ̀mí mímọ́ àti agbára rẹ̀ kọ́ mi fún iná ẹ̀mí mímọ́ àti agbára rẹ̀ nínú rẹ̀ ayé àjùtẹ̀ wàrà sọ mi di ẹ̀rù àti jìnnìjìnnì fún gbogbo àwọn ènìyàn àwọn ẹni bí wá gbogbo Olúwa kọ́ mi fún iná ẹ̀mí mímọ́ àti agbára rẹ̀ àìní gbogbo ọ̀nà àìnínú rẹ̀ jùtẹ̀ àti ìwà lọ wá sọ mi di ẹ̀rù ńlá àti jìnnìjìnnì ìjẹ́ pé nígbà gbogbo jọjọ gbogbo ibi kíbi sáyé ló kọ́ àjọpọ̀ nípa ibi nípa tèmi àìríwí bí kú àti ní àtàjọ́ mọ̀ sún wọn ká Olúwa àìjẹ́ pé gbogbo ibi tí wọ́n bá ṣe nípa mi wà ní yọmọ jẹ́ yọmọ bíbí yọmọ padà sórí níbi àṣẹṣe ọmọ padà sórí ẹ̀ṣẹ̀ ìgbé ọmọ padà sórí níbi ọba kọ́ mi fún ẹ̀mí mímọ́ àti agbára rẹ̀ ẹ̀yà sọ mi di ẹ̀rù àti jìnnìjà nínú rẹ̀ àníjú sí àtẹ̀yìnwá lọ gbogbo agbára tó fi àmọ̀ fi dábìá fún gbéra ẹ̀yà kọ́ mi fún ẹ̀mí àti agbára pápátá sẹ̀ ẹ̀yà sọ mi di ẹ̀rù láti jìnnìjà nínú rẹ̀ èyí tí dábìá padà sórí níbi àṣẹṣe padà sórí ẹ̀ṣẹ̀ ìgbé padà sórí lépè àìní ogun padà sórí ológun àìjẹ́ pé gbogbo kíkà gbé kúrò ní àwọn ẹni gbogbo àìníwọ̀n dàbí òkú àìníwọ̀n dàbí oṣù kó sí àtàwọn àti gbogbo agbára wọn bàbá kún mi fún ẹ̀mí mímọ́ Olúwa kún fún agbára rẹ̀ sọ mi díẹ̀ agbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù Kristi káwọ́ méjèèjì sókè Olúwa kún mi fún ẹ̀mí mímọ́ àtàgbára rẹ̀ gbogbo tí ń ṣe ilẹ̀ mi gbogbo tí ń ṣe ìpín mi gbogbo tí ń ṣe ẹ̀tọ́ mi mo fẹ́ gbà padà láìpẹ́ yọkàn mo ṣetán láti lò wọ́n gbogbo tí ń ṣe ilẹ̀ mi gbogbo tí ń ṣe ìpín mi gbogbo tí ń ṣe ògo mi mo fẹ́ gbà padà àwọn ṣẹlẹ̀ gbà tí wọ́n padà wọn náà gbọ́dọ̀ gbà tiẹ̀ padà wo àwòrán àwọn tí wọ́n tọ̀ Jésù lọ wọ́n sa gbogbo ọ̀nà wípé àwọn fọwọ́ kan ṣe tirẹ̀ tí Jésù ọba lè gbọ́ wọlé àwọn tí ọba lè sọ̀rọ̀ àṣìṣe àdìkáwọ́ sáà ti pé àwọn fọwọ́ kan ṣe sọ àkíndínní láti lè gba àlàáfíà wọn padà láti lè gba ìtọ́ wọn padà láti lè gba ìbùkún nítorí pé àṣàn yẹn àwọn kan ní àlàáfíà àwọn kan ní wọ́n jí lọ ẹ̀mí kan ló jí lọ wọ́n sa gbogbo pàtàgbára wọn láti gbà padà nítorí pé kíni agbára kan bẹ nínú ayé wọn tọ́ ràn wọ́n lọ́wọ́ láti lè dá gbà padà so wọn náà béèrè fún agbára àní gbogbo tí ń ṣe ilẹ̀ mi gbogbo tí ń ṣe ògo mi ìpín mi àṣeyọrí mi ìgbéga mi mo sì tí láti lò wọn mo fẹ́ gbà padà ilé mi mímọ́ àti agbára rẹ̀ dà Ọlọ́run láti lè gbà padà gbé wọ̀ mi àdúrà rẹ̀ dà ní orúkọ Jésù ní orúkọ Jésù ní orúkọ Jésù Kristi bàbá mo béèrè fún ilé mi mímọ́ àti agbára rẹ̀ láti ọkùnrin agbé wọ̀ mi lódìdí ayé rẹ̀ mo béèrè fún ilé mi mímọ́ àti agbára rẹ̀ láti ọkùnrin agbé wọ̀ mi lódìdí àjùlọ kọ́ mi fún ilé mi mímọ́ ó àní gbogbo tí ń ṣe ẹ̀tọ́ mi àní gbogbo tí ń ṣe ìpè mi àní gbogbo tí ń ṣe ilẹ̀ mi àní gbogbo tí ń ṣe ayé mi ó ní mo fẹ́ gbà padà ìjọba àkótó fún mo fẹ́ lò wọ́n ní orúkọ Jésù akún fún ẹ̀mí àtàgbára rẹ̀ àní láti lè gba gbogbo ẹ̀ padà àní gbogbo
bẹ̀rẹ̀ sí ti gbé wọn fẹ́ fún báyìí àìláì kó ẹyọ kan Olúwa kún mi fún ẹ̀mí mímọ́ Olúwa kún mi fún agbára rẹ̀ Olúwa kún mi fún ẹ̀mí mímọ́ Olúwa kún mi fún agbára rẹ̀ Olúwa kún mi fún ẹ̀mí mímọ́ Olúwa kún mi fún agbára láti gba gbogbo tí ń ṣe ilẹ̀ mi ìpè mi ẹ̀tọ́ mi àti ìrìn mi wá padà lọ́wọ́ gbogbo ẹ̀yọ́ kò àdìbí yóò kò lè wá àìláì kó ẹyọ kan Olúwa kún fún ẹ̀mí àtàgbára rẹ̀ sẹ́ Olúwa kún fún ẹ̀mí àtàgbára rẹ̀ Olúwa kún fún ẹ̀mí àtàgbára rẹ̀ gbogbo tí ń ṣe ilẹ̀ mi àti ìpè àìkójú gbé ọ̀pá fún pápátá àìláì kó ẹyọ àìkójú gbé ọ̀pá fún pápátá láì kò sí àìkójú gbé ọ̀pá fún pápátá àìláì kó ẹyọ kan sẹ́ Olúwa kún fún ẹ̀mí àtàgbára rẹ̀ sẹ́ bàbá kún fún ẹ̀mí àkiri gbogbo lẹ́yìn pápátá àìkíwò ṣe tó àti gbogbo pápátá nípa agbára àti àṣẹ lórúkọ Jésù. Agbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù káwọ́ méjèèjì sókè Olúwa kún mi fún ẹ̀mí àtàgbára rẹ̀ ìwọ Ọlọ́run ìkórè gbogbo ọjọ́ ayé mi ìyá kí n mọ kóòrè ayọ̀ ìkórè ayọ̀ lọ́pọ̀lọpọ̀ ní ànító láì ṣẹ́kù láì àpọ̀ndà sílẹ̀ tó bẹ̀gẹ̀ tí kì í ṣe láti gbà ìtókù fún gbogbo tí ń ṣe ẹ̀bùn rere ẹ̀bùn pípé ìbùkún ìgbéga àti ògo rẹ̀ débi wípé àmọye gba àwọn ènìyàn ni wọ́n mọ̀ jàǹfààní rẹ̀ tí ayé wọn náà yóò sì mọ yí padà sọ́dọ̀ tirẹ̀ tí ìyípadà rẹ̀ yóò sì mọ dé bá ayé titi wọn náà àdúrà rẹ̀ dà ní orúkọ Jésù ní orúkọ Jésù ní orúkọ Jésù Kristi èyí náà mi mímọ́ àti agbára rẹ̀ mo béèrè fún bàbá Olúwa gbé wọ̀ mí o èyí náà mi mímọ́ àti agbára rẹ̀ mo béèrè fún ẹlẹ́dàá Olúwa gbé wọ̀ mí o èyí náà mi mímọ́ àti agbára rẹ̀ dà ayérayé mi ti jẹ́ mọ́bẹ̀ mọ́fẹ́ ya kún mi fún ẹ̀mí àti agbára rẹ̀ ìjẹ́ pé nígbà gbogbo lọ́jọ́ gbogbo ìkórè ayọ̀ lọ́pọ̀lọpọ̀ àìní ẹ̀tọ́ lẹ́sẹ̀ kan ikú àkúnrẹ́dà sílẹ̀ tó bẹ́ẹ̀ tí wọ́n sáré gbàdé mí ọmọ kó àìní kórè àìtó fún ọ̀pọ̀lọpọ̀ ìbùkún ògo ọlá àti màtí bí a ti ṣe rere àìní mẹ́mọ̀ kó àìní ọ̀pọ̀lọpọ̀ ní ẹ̀tọ́ lẹ́sẹ̀ kó bàbá kún mi fún ẹ̀mí mímọ́ Olúwa kún mi fún agbára Olúwa kún mi fún ẹ̀mí mímọ́ Olúwa kún mi fún agbára èyí jẹ́ ìmọ̀ àti agbára rẹ̀ mo béèrè fún Ọlọ́run olùkórè ayọ̀ bàbá kún mi fún ẹ̀mí àti agbára rẹ̀ àìní bẹ̀rẹ̀ sí kórè ayọ̀ lọ́pọ̀lọpọ̀ àìní àìtó lẹ́sẹ̀ kan ní ọkùnrin sílẹ̀ àìní kórè àìtó fún ọ̀pọ̀lọpọ̀ ìbùkún rẹ̀ ìgbéga rẹ̀ ògo ọlá àti wà rẹ̀ ẹ̀bùn rẹ̀ àti ìbùkún láti òkè wá ètò rẹ̀ tí mò ń sẹ́yìn láti gbà débi pé àmọye gba àwọn ènìyàn lọ́nà bá àwọn ènìyàn àní wọ́n mọ̀ jàǹfà nínú rẹ̀ ayé tí wọ́n ló ti mọ̀ gbàyè padà rere ògo yóò sì mọ̀ jẹ́ tiwọn náà wà láàyè àní gbogbo ó sì mọ̀ fàyè wọn fún ọpá pátá àní láti mọ̀ rìnú láti mọ̀ bá àwọn ọlọ́run rẹ̀ láti mọ̀ pé ìwọ nìkan ní àmì ẹ̀yẹ ìwọ náà tún yẹn bàbá kún mi fún ẹ̀mí mímọ́ Olúwa kún fún agbára rẹ̀ Olúwa kún fún ẹ̀mí mímọ́ Olúwa kún fún agbára rẹ̀ àní kóòrè ayọ̀ Olúwa kó bẹ̀ sí ti kíkó fún mi tí wọ́n agbá tó fi jọrọ̀ kún mi fún ẹ̀mí àti agbára rẹ̀ àní kóòrè ayọ̀ kó bẹ̀ sí kíkó fún mi nípa agbára àti kíkó kó yà ní gbogbo agbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù Kristi orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta Ọlọ́run bóyá ẹ̀rí rere mi dáa ìbéèrè mi nìyí Olúwa jẹ́ kí ẹ̀rí rere mi ó bẹ̀rẹ̀ nísinsìnyí kí ni ìgbésẹ̀ tó yẹ kí n gbé kí lóhun tó yẹ kí n ṣe láti mú kí èmi náà kí n wọnú ẹ̀rí rere mi lọ táwọn yóò bẹ̀rẹ̀ sí bá mi yọ̀ tí wọ́n bá mi bá mi dúpẹ́ láti mọ iye orúkọ ológo Olúwa bóyá wá sí mi níyè wá kọ́ mi wá darí mi àdúrà rẹ̀ dà ní orúkọ Jésù ní orúkọ Jésù ní orúkọ Jésù Kristi bàbá ẹ̀rí rere mi dà àìmọ̀ fẹ́ rere mi báyìí ohun gbogbo àìtí ayé mi nínú èyí tí ó mú kí bẹ̀rẹ̀ sí ní ẹ̀rí láti àkókò yìí lọ ọ̀yá bẹ̀rẹ̀ sí fi lé mi lọ́wọ́ àìkíni àwọn ìgbésẹ̀ tó yẹ kí n gbé àìkíni àwọn ìrìn tó yẹ kí n rìn àìkíni àwọn kíni mi lọ́yẹ mo lọ́yẹ kí n wà Olúwa ọ̀yá sí mi ní yèsè ọ̀yá wá kọ́ mi ọ̀yá wá darí mi ọ̀yá wá sí mi ní yèsè wá kọ́ mi ọ̀yá wá darí mi láti mọ àwọn ìgbésẹ̀ tó yẹ kí n gbé láti mọ tó yẹ kí n ṣe láti mọ tó yẹ kí n wà èyí tí èmi ò fi gba àwọn ìrírí mi èyí tí èmi ò fi gbọ́ bẹ̀ sí gba ẹ̀bùn rẹ̀ àti ìgbéga látòkè wá èyí tí èmi ò fi bẹ̀rẹ̀ láti àkókò lọ kọmi fún yàrá bẹ́ẹ̀ wá bẹ́ẹ̀ dẹ́tẹ̀ mi ẹ̀yà wá kọ́ mi ẹ̀yà tọ́ mi wá sí mi níyè iṣẹ́ àyíṣe àwọn nǹkan tó yẹ kí n ṣe wá sí mi níyè iṣẹ́ àwọn nǹkan tó yẹ kí n ṣe ẹ̀yà wá darí mi sí àwọn nǹkan tó yẹ kí n ṣe wá mú pàdé tó yẹ kí n wá sí ẹ̀ àyè rere ni mo béèrè fún ọ àyè rere mi akọ́bẹ̀ láti àkókò lọ àyè rere mi kọ́bẹ̀ láti àkókò lọ àyè rere mi kọ́bẹ̀ láti àkókò lọ àyè rere mi akọ́bẹ̀ láti àkókò lọ lórúkọ tó ṣe bàbá àyè rere mi kọ́bẹ̀ ní. Agbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù Kristi orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta Ọlọ́run sọ̀rọ̀ àṣẹ àti agbára rẹ̀ sínú ayé mi Ọlọ́run sọ̀rọ̀ àṣẹ àti agbára rẹ̀ sínú ayé mi láti àkókò yìí lọ oore ayọ̀ kó bẹ̀rẹ̀ sí ṣẹlẹ̀ sínú ayé mi ire ayọ̀ gbogbo kó bẹ̀rẹ̀ sí wọlé tọ̀ mí wá kí n jẹni tí àwọn èèyàn bẹ̀rẹ̀ sí bá yọ̀ tí wọ́n mọ̀ bá kí wọ́n mọ̀ darapọ̀ pẹ̀lú mi láti mọ̀ kí hallelujah àbí kọ́ ògo yìí sí wọ Ọlọ́run alààyè èyí tí ọ̀rọ̀ mi yóò wá di àríyànjiyàn fún àwọn èèyàn wípé òun kọ́ òun ní rere Olúwa wá bẹ́ẹ̀ mi wò àní sọ́ràn àṣẹ àti agbára rẹ̀ jáde sínú ayé mi àdúrà rẹ̀ dà ní orúkọ Jésù ní orúkọ Jésù
ní orúkọ Jésù Kristi. Ọlọ́run àṣẹ, Ọlọ́run agbára, Ọlọ́run ọ̀rọ̀, rán àṣẹ àti agbára ọ̀rọ̀ rẹ jáde sí. Bàbá rán àṣẹ àti agbára ọ̀rọ̀ rẹ jáde. Ó láti àkókò lọ bàbá mẹ̀mí mímọ́. Ìṣẹ̀lẹ̀ yálò ayọ̀ rere. Ẹ̀yà kọ́ bẹ̀rẹ̀ nínú ayé mi. Àní kí n jẹ́ tí gbogbo àwọn èèyàn mọ̀ darapọ̀ mọ́. Àní láti mọ bá yọ̀, láti mọ bá kọrin ògo rìn orí ògo yìí sí Ọlọ́run aláyé. Láti mọ kí hallelujah pẹ̀lú mi láti yan Ọlọ́run àgbègbè. Olúwa rán àṣẹ àti agbára ọ̀rọ̀ rẹ jáde o. Àní sọ̀rọ̀ àṣẹ àti agbára rẹ jáde. Nítorí ọ̀rọ̀ ayé mi. Ọ̀yá ayé mi kọ́ bẹ̀ sí ní gba ìyanu ayọ̀. Ayé kọ́ bẹ̀ sí gba ìyanu ògo. Àní kí gbogbo yẹn kọ́ bẹ̀ sí dàpọ̀ pẹ̀lú mi. Àní láti mọ kọrin ògo yìí sí Ọlọ́run aláyé. Àní láti mọ yorùbá láti mọ hallelujah sí Ọlọ́run aláyé. Bàbá yà rán àṣẹ àti agbára rẹ jáde. Àṣẹ àti agbára rẹ ọmọ bẹ̀rẹ̀. Nítorí àkókò ẹ̀rí mi nìyí. Àkókò ẹ̀rí mi ti dé. Olú àní ìṣẹ̀lẹ̀ yanu ayọ̀ rẹ kọ́ bẹ̀ sí ní ayé mi. Orin ayọ̀ kọ́ bẹ̀ sí ní ayé mi. Èyí tó ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn mo fi di mo fi mọ kọ́ tó bẹ̀rẹ̀ lé mi mọ́ tó pé èmi náà bẹ́ẹ̀ mi kọ́. Ètí bí sinimá ní àyè àti láti mọ fún ọgbẹ́ àyè pé èmi ni nítorí pé ìwọ Ọlọ́run alààyè tó ń ṣe èmi ni ló fà yé mi dára rere. Olúwa ya rán àṣẹ àtàgbàrà rẹ jáde. Àyà rán àṣẹ àtàgbàrà rẹ jáde. Àti yọ rán àṣẹ àtàgbàrà rẹ jáde sẹ. Gbogbo àwọn tó yọ rán àṣẹ àtàgbàrà rẹ jáde. Agbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín, àmín, àmín ní orúkọ Jésù Kristi. Kálukú ló ní ṣùgbọ́n ayé rẹ̀ tó yàtọ̀tọ̀ síra wọn. Èmi mọ àwọn títí mi, ìwọ mọ àwọn títí ẹ. So ìdí ni mo fẹ́ kó lo àṣẹ lákòókò wọ̀nyí. Orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta. Mo sọ̀rọ̀ àṣẹ tẹ̀lé láti inú májẹ̀mú ọ̀rọ̀ wí mọ́ wa tó gbé Ọlọ́run gbé ọ̀rọ̀ rẹ̀ ga ju gbogbo orúkọ rẹ̀ lọ. A sì ti kọ́ nípa tèmi wípé ọmọ aláṣẹ lèmi ṣe kémi kí n pàṣẹ gbogbo tí ń ṣiṣẹ́ ọwọ́ Ọlọ́run alààyè. Ọ̀yá gbogbo tí ń ṣiṣẹ́ ọwọ́ Ọlọ́run alààyè. Ẹgbẹ́ sí tòmí láti mọ fi orin gbogbo tọkàn mi gbogbo ẹ̀ fún mi. Ìwọ lọ mọ títí èmi mọ títí mi. Kálukú lọ mọ títí. So orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta ló àṣẹ nítorí pé Ọlọ́run ti dá ọ ó sì fi àṣẹ lé ọ lọ́wọ́ láti mọ ṣàkóso gbogbo tó dá àti láti mọ darí wọn síbi tó bá wọ láti mọ ìwúrọ̀ wọn láti mọ bẹ̀ wọ́n ní ohunkóhun tó bá fẹ́ tí ẹ bá ti ṣe ibi tó bá jẹ́ ibi nìkan lọ́wọ́ lọ́wọ́ sí ṣùgbọ́n tó bá ti jẹ́ ire Ọlọ́run wà níbẹ̀ mo gbọ́dọ̀ sọ pé àwọn ọ̀gbọ́n ti tirẹ̀. So orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta ẹ gbọ́ ọ̀rọ̀ Olúwa ní ẹnu mi. Gbogbo tí Ọlọ́run dábàá gbogbo ti ṣe ọwọ́ lọ́wọ́ rẹ̀ nítorí pé a ti kọ́ nípa tèmi pọ́ ọmọ aláṣẹ lèmi ṣe kí ni kì í sọ gbogbo ti ṣe ọwọ́ lọ́wọ́ rẹ̀ bóyá ẹbẹ̀ sí kó ohun gbogbo tí ń ṣe ẹ̀tọ́ mi àti rẹ̀ mi wá fún mi kí ni ohun tí ayé mi nílò bóyá ẹbẹ̀ sí kó wọn tó bẹ̀bẹ̀ sí ṣe mí lọ ẹbẹ̀ sí rẹ̀ mi lọ́wọ́ kálukú lọ́mọ tẹ̀ wọ́n mọ tẹ̀ wíwá wíìtì tiẹ̀ kí mi ní òwìtì mi orúkọ Jésù lẹ́mẹ̀ta àdúrà rẹ̀ dà ní orúkọ Jésù ní orúkọ Jésù ní orúkọ Jésù Kristi ẹ gbọ́ ọ̀rọ̀ Olúwa ní ẹnu mi. Àní ohun gbogbo tí ṣiṣẹ́ ọwọ́ Ọlọ́run rẹ̀ pátápátá ohun gbogbo tí Ọlọ́run dá pátápátá èyí ọ̀dà alábàṣùmọ̀ mọ́ páláṣẹ ni o èyí tó bá ti fìdí rẹ̀ mílẹ̀ nínú ìwé mọ́ nípa mi wípé ọmọ aláṣẹ lè mi ṣe àti fìdí rẹ̀ mílẹ̀ nínú ìwé láti inú Ọlọ́run wípé àníkèmí kí n pàṣẹ gbogbo tí ṣiṣẹ́ ọwọ́ òun Ọlọ́run aláyé nípa ohun tí mo bá fẹ́ ìjẹ́ ohun gbogbo tí ṣiṣẹ́ ọwọ́ Ọlọ́run aláyé ohun gbogbo tí Ọlọ́run dá pátápátá ní orúkọ Jésù sì mọ́ páláṣẹ fún yín o àníkíni gbogbo tí ayé mi ní ẹbẹ̀ sí ọ̀dà rẹ̀ fún báyìí ọ̀yá àní ẹbẹ̀ sí darí sọ̀rọ̀ mi sẹ́ láti mọ ràn mí lọ́wọ́ àní láti mọ ṣe mí lóore àní láti mọ gbé mi ga nítorí gbogbo tí ayé mi ní ẹbẹ̀ sí kó wọn lé mi lọ́wọ́ àní tí gbogbo tí ọkọ mi gbogbo fẹ́ ẹbẹ̀ sí kó mi lọ́wọ́ àní ní gbogbo tí mo ní ẹbẹ̀ fi lé mi lọ́wọ́ ní gbogbo ọ̀yá ẹbẹ̀ sí mú mi tayọ àní ẹbẹ̀ sí fáyì bàbá láti mọ ṣe rere ọ̀yá gbogbo mi kíbi tí àwọn ẹ̀tọ́ mi wá ọ̀yá ẹbẹ̀ sí lọ gbà padà fún báyìí àní ẹkọjá sọ ẹkọ lọ gbà padà fún mi àní ẹkọjá sọ ẹkọ sí gbà padà fún báyìí àní gbogbo tí ń ṣe láti pè mí sẹ ibi kíbi tí àwọn ẹkọjá sọ ẹkọ lọ gbà padà fún mi ọ̀yá àní ẹbẹ̀ sí gbé mi lọ àní ẹbẹ̀ sí báyìí tì mí ẹbẹ̀ sí lọ mi lọ́wọ́ àní ẹbẹ̀ sí mi lẹ́yìn àní láti mọ tayọ láti mọ ṣe rere àní láti mọ gbàgbéga àní kí ni gbogbo àwọn kan tí ayé mi nílò sẹ àní ẹbẹ̀ sí kó wá fún mi sẹ àní gbogbo tí ayé mi nílè àní láti mọ fọ nínú ògo láti mọ sọ̀rọ̀ nínú ògo àní láti mọ gbilẹ̀ nínú ògo àní láti mọ tayọ nínú ògo àní láti mọ jà aláṣà àtàlágbára nínú ògo sẹ ọ̀yá àní ẹbẹ̀ sí kó wá fún mi sẹ ẹbẹ̀ sí yọ̀dá rẹ̀ fún mi ẹbẹ̀ sí kó wá fún mi sẹ ẹbẹ̀ sí yọ̀dá fún mi àní nígbà gbogbo àyíká ìbẹ̀rẹ̀ sí gbàgbé láti mọ ṣe rere nípa agbára àti àṣọ náà fún padà sí inú ìdálábà o ohun gbogbo tí ṣiṣẹ́ ọwọ́ náà wà lọ́gbọ́n tó lọ sọ́pátá ẹ̀yà àní ẹbẹ̀ sí láti mọ fi ẹ̀tọ́ mi lé mi lọ́wọ́ àní láti mọ fi ohun rere táyé mi lò lé mi lọ́wọ́ àní gbogbo táwọn ọmọ láti mọ fi lé mi lọ́wọ́ àní láti mọ jíjà rẹ̀ mi fún mi sẹ́ nípa agbára àti àṣọ náà wà láàyè ẹ̀yà àní láti sọ mi ti gbígbòrò àní láti sọ mi tẹni tó sọ tó pàṣẹ nínú ògo níbi gíga tó tayọ jùlọ nípa agbára àti àṣọ náà wà láàyè ìjọba àṣìbìyẹ ọmọ pálàṣẹ ni o ń gbàgbé ìjọba ní orúkọ Jésù agbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa àmín 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 orúkọ Jésù Kristi orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta. Ẹ̀yin wo ni ẹ wà lára àwọn tí ìwé mímọ́ sọ wípé ìran láti bí mímọ́ wá a ó mọ̀ ràn sí mi a ó sì mọ̀ tì mí lẹ́yìn láti ṣúni wá. Ẹ̀yin wo lẹ wà lára àwọn tí ọ̀rọ̀ ìwé mímọ́ yìí bá wí láti àkókò yìí lọ
mo sọ̀rọ̀ àṣẹ tẹ̀lé ìṣẹ̀lẹ̀ tó máa ṣẹlẹ̀ tẹ́ fi tọ̀ mí àbí tí fi tọ̀ yín àbí tẹ́ fi pàdé ara wa láti mú kí ẹbí jíṣẹ́ ayọ̀ mi fún mi kẹ́sì bẹ̀rẹ̀ sí ràn mí lọ́wọ́ ní tòótọ́ kẹ́sì bẹ̀rẹ̀ jẹ́ àtìlẹ́yìn fún mi ní tòótọ́ láti mọ ìgbìnlẹ̀ fún rere láti mọ pọ̀ ní rere láti mọ tayọ ní ọ̀tún ní rere ọ̀yá ìṣẹ̀lẹ̀ kọ́ bẹ́ẹ̀ sì ní ìṣẹ̀lẹ̀ báyìí àdúrà rẹ̀ dà ní orúkọ Jésù ní orúkọ Jésù ní orúkọ Jésù Kristi mo sọ̀rọ̀ àṣẹ tẹ̀lé ní orúkọ Jésù Kristi ẹ̀yin wo àyínlẹ̀ wà lára àwọn tí ìwé mímọ́ sọ nípa rẹ̀ nítorí tèmi wípé àní ìran láti bí mímọ́ wá èmi ọmọ rẹ̀ gbà wípé wọ́n lọ́rọ̀ láti bí mímọ́ wá àtìlẹ́yìn láti sóni lòun ó sì rọ̀ sí mi ẹ̀yin wo ní ẹwà lára àwọn tí ọ̀rọ̀ ìgbèrú sẹ̀ ní orúkọ Jésù ni mo sọ̀rọ̀ àṣẹ tẹ̀lé o ìṣẹ̀lẹ̀ tó máa ṣẹlẹ̀ àti ohun tó máa ṣẹlẹ̀ èyí tẹ́ fi tọ̀ mí wá àbí tí fi tọ̀ yín lọ àbí tẹ́ fi pàdé ara wa tẹ́ fi bẹ̀rẹ̀ sí ṣiṣẹ́ mi fún mi àyè láti mọ jáde lẹ́yìn fún mi láti mọ mú ìrànlọ́wọ́ àti bímọ wá fún mi láti mọ jáde lẹ́yìn fún láti sọ́ni wa èyí tí mo fi mọ fọ nínú owó èyí tí mo fi mọ gbẹdẹ nínú oore ṣíṣe èyí tí mo fi mọ pọ̀ sí nínú oore ṣíṣe èyí tí mo fi mọ ta oore èyí tí mo fi tẹ̀lé tó kóra èyí tí mo tẹ̀lé tó rògbò ló pàpàtà èyí tí mo fi mọ jáde agbára nínú agbára ọlọ́run àjùkà tí wà lọ aṣẹ́gun aṣẹ́gun tí mo fi mọ lẹ́kẹ̀sà tí mo fi ń jẹ́ níwà lẹ́lẹ̀ èyí tí mo fi mọ jẹ́ orí gẹ́gẹ́ bí ọlọ́run ṣe kọ́ nípa mi èyí tí mo fi ń jẹ́ ìrọ̀lẹ́ láì àìlóko ìṣẹ̀lẹ̀ kọ́bẹ̀ sí ní ṣẹlẹ̀ báyìí ìṣẹ̀lẹ̀ kọ́bẹ̀ sí ní ṣẹlẹ̀ báyìí àìníṣẹ̀lẹ̀ kọ́bẹ̀ sí ní ṣẹlẹ̀ báyìí àìníṣẹ̀lẹ̀ kọ́bẹ̀ sí ní ṣẹlẹ̀ báyìí àìníṣẹ̀lẹ̀ kọ́bẹ̀ sí ní ṣẹlẹ̀ báyìí ní orúkọ Jésù àìníṣẹ̀lẹ̀ kọ́bẹ̀ sí ní orúkọ Jésù mọ̀ sọ̀rọ̀ àṣẹ̀ṣẹ̀ àìníṣẹ̀lẹ̀ kọ́bẹ̀ sí ní ṣẹlẹ̀ báyìí nípa agbára àti àṣẹ lọ́wọ́ aláyé ìṣẹ̀lẹ̀ kọ́bẹ̀ sí ní ṣẹlẹ̀ báyìí nípa agbára àti àṣẹ lọ́wọ́ aláyé. Agbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù a ti kọ́ nípa tèmi pé ẹnikẹ́ni ò gbọ́dọ̀ yọ mí lẹ́nu mọ́ nítorí pé mi rò àpá Kristi káàkiri lára mi ẹ̀yin wo lè wá pẹ́ ní ìka ènìyàn ayọ́lẹ́dá ní àfọkúnjáde ẹni tẹ́ sọ pé ẹ kò ní gbọ́ ẹ̀kì nígbà láti jáwọ́ lọ́rọ̀ mi láti mọ ní mi lára láti mọ yọ mi lẹ́nu láti mọ fàkókò mi àti ọjọ́ orí mi ṣòfò ìfẹ́ mẹni tẹ́ ṣe àtìyìn àti agbára àti ìgbìmọ̀ yín àti ìjọba yín ikú olè ń kó láyé ẹ sọ agbára yín nù ikú olè ń kó láyé ẹ rún dànù pátápátá gẹ́gẹ́ bí Ákánì ṣe rún dànù nípa ìyọlẹ́nu tó yọ àwọn ṣẹlẹ̀ lẹ́nu àdúrà rẹ̀ dà ní orúkọ Jésù ní orúkọ Jésù ní orúkọ Jésù Kristi ẹ gbọ́ ẹ̀yin wo lẹ́gbẹ́ ní ìka ènìyàn ayọ́lẹ́nà ní àfàwọ́kọ́ ní ṣòfò àfojúọ́rẹ́ ní ṣòfò sẹ́yìn ẹ̀yìn gbọ́ ẹ̀yìn gbà ọ̀ nítorí pàtí fìdílẹ̀ múlẹ̀ nínú ìwé mímọ́ nípa tèmi wípé ẹnikẹ́ni ọmọ ṣe yọ mí lẹ́nu mọ́ nítorí pé mi ru àpá Kristi àti lára mi ìjẹ́ mọ́ sọ̀rọ̀ àṣẹ tẹ̀ ló ayé yòó kò wù kẹjẹ àti gbogbo agbára yín àti gbogbo ìgbìmọ̀ yín àti gbogbo ìjọba yín ìkúlẹ̀ ìkúlẹ̀ ayé àti gbogbo agbára tí ẹ̀yìn àti gbogbo ẹ̀yà àti gbogbo ìkúlẹ̀ ìkúlẹ̀ ayé èyí náà àti àrà agbára ọlọ́run alààyè ojú ìrìn pàpàtà ìjọba pàtàkì fìdí rẹ̀ múlẹ̀ wípé iná sáájú Olúwa ó sì gbá àwọn ọ̀tá rẹ̀ rán ní orúkọ Jésù Kristi èyí náà jó ìrìn ọlọ́run alààyè èyí tí wọ́n sáájú rẹ̀ nígbà gbogbo àìláti wà ọ̀tá rẹ̀ rán ọ̀yá àyè ọ̀pàlẹ̀ yín mọ́pátá ojú ìrìn tuntun ọ̀pàlẹ̀ yín mọ́pátá ojú ìrìn tuntun ẹ̀yìn yòówù kò wù kẹ́lẹ́ jẹ́ àti gbogbo agbára àtijọba yín àti pẹ́pẹ́ yín àti òrìṣàyà sì nìjẹ́ yín àyè ọ̀pàlẹ̀ ojú ìrìn tuntun èyí náà jó ìrìn ọlọ́run alààyè èyí tí wọ́n sáájú rẹ̀ nígbà láti mọ̀ ọ̀tá rẹ̀ ọ̀pàlẹ̀ ojú ìrìn tuntun láì kù síbi gangan ọ̀yá ṣòwò kúdà bí ẹsẹ̀ gbọ́ agbára yìí sẹ́ àìlóra yìí tó bẹ́ẹ̀ kò ní pàtàkì àfọmọ́ àti kọ́ nípa tẹ̀lé ẹni kẹ́lẹ́ mọ́sùlùmí lórí tó pé ìlú àpá Kristi àìní bẹ́ẹ̀ àìní ṣòwò ní agbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù Kristi amen orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta bàbá mo dá gbogbo padà sọ́dọ̀ rẹ̀ fún àṣepé ayọ̀ tuntun mi náà tó tún ṣe nínú ayé mi ní òwúrọ̀ yìí fún ìjẹ́rìí wàhálà rẹ̀ ní ọ̀tún nínú ayé mi ní òwúrọ̀ yìí bàbá ògo àti ọlá ní forúkọ rẹ̀ gba ọpẹ́ àti àdúrà pọ̀ dada ní orúkọ Jésù ní orúkọ Jésù ní orúkọ Jésù Kristi bàbá ọmọ ẹ̀mí mi mọ́ dá gbogbo ògo padà sọ́dọ̀ rẹ̀ mo sọ wípé ṣe èyí fún àṣepé ayọ̀ tuntun mìíràn tó tún ṣe nínú ayé mi ní òwúrọ̀ yìí fún gbogbo oore ayọ̀ mìíràn tó tún ṣe nínú ayé mi ní òwúrọ̀ yìí fún ìgbéga tuntun mìíràn tó tún mú wọnú ayé mi ní òwúrọ̀ yìí ó fún gbogbo àwọn ilẹ̀kùn oore gbogbo ayọ̀ tí wọ́n tún ṣe fún mi ní òwúrọ̀ yìí fún gbogbo àwọn ọrùn ṣe gbéga ògo ayọ̀ tí wọ́n tún ṣe fún mi ní òwúrọ̀ yìí ògo ní forúkọ rẹ̀ bàbá ògo ní forúkọ rẹ̀ ọmọ ògo ní forúkọ ẹ̀mí mímọ́ ayérayé bàbá gba ọpẹ́ olùwàgbà ẹ̀yìn olùwàgbà ọpẹ́ olùwàgbà ìdí ni mo ṣe dá gbogbo ògo padà sọ́dọ̀ mo sọ gbogbo ṣe mo tún ṣe ké ní orúkọ ọdún ṣàtúmọ̀ gba ògo síwájà síwájú láti mọ̀ jẹ́ agbára tí mo ṣe jẹ́ agbára rẹ̀ láti mọ̀ fi tóbi rẹ̀ mo ṣe jẹ́ títóbi rẹ̀ àdìgẹ́gẹ́ bó ṣe jó sítà rẹ̀ láti mọ̀ jó tí mo ṣe jó tọ́ ìjọba àti sítà láti mọ̀ fún ojú wọn gbọ́dọ̀ bó ṣe gbọ́dọ̀ lọ láti mọ̀ gba gbogbo bó ṣe gba gbogbo lọ iná ẹ̀mí mímọ́ àti agbára àti àṣà àtijọba rẹ̀ ìwàlẹ̀ àti tóbi láti mọ̀ fún ọdún bó ṣe fi hàn àyè láti mọ̀ tẹ̀síwájú náà láti mọ̀ fẹ́ dára dára gbèsè rẹ̀ láti mọ̀ kọ́ wa láti mọ̀ tọ́ láti mọ̀ bọ́ láti mọ̀ fi ìmọ̀lẹ̀ rẹ̀ hàn wa láti mọ̀ wá mú ìtọ́ àti lórí bó ṣe fi hàn lọ olùwàsọ iná ẹ̀mí mímọ́ àti agbára àti àṣà ìjọba rẹ̀ kàlùtù àti wa lọ láti mọ̀ tìrẹ̀ àríwá kò lágbà bó ṣe lọ láti mọ̀ dábì àríwá nínú ayé ọdún bó ṣe lọ àti àwọn táwọn àti àti wọn bọ àti wọn wà kí gbogbo ògo yóò túbọ̀ bọ́ jẹ́ ti bó jẹ́ tirẹ̀ òṣèlú fún ètò ìrẹ́ ògo ní forúkọ rẹ̀ bá bọ́ bẹ́ẹ̀ ní mímọ́.
Adura ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín, àmín, àmín ní orúkọ Jésù Kristi. Amen. Amen. Ògo ni fún Olúwa lókè ọ̀run fún títí ìgbà tágbára nínú ayé wa, ẹni tó ń fa ayé ẹnì kankan wá dára rere ní ojoojúmọ́ tí kò sùn tí kò rẹ̀ láti mọ kọ́ wa láti mọ bọ́ wa ní ọ̀rọ̀ rẹ̀ ní àìsímì àti láṣẹ rẹ̀ ní àárọ̀ ní ọ̀sán àti ní òru tí nítorí pé ká má bàa ṣe ṣọ̀nà. Lẹ́ẹ̀kan sí mú kí ẹnì kankan pé a kú oríire fún gbogbo orin ayọ̀ tó ti bẹ̀rẹ̀ ṣíṣe ní ayé wa, nítorí pé ọ̀rọ̀ wa sì já sí ẹ̀rí ọpẹ́ àti orin ayọ̀. Láti àkókò yìí lọ mo tún fi dá wa lójú pé ọ̀rọ̀ àti di ẹni táwọn èèyàn mọ̀ rí tí wọ́n mọ̀ jiyàn lé lórí wípé òun kọ́ ọjọ́ ni Sunday no ibo ni ó ti gbé owó tí ó fi ra mọ́tò, ibo ni ó ti gbé owó tí ó fi ra rẹ̀ tó fi kọ́lé, ibo ni ó ti gbé owó tí ó fi ra bàálù. Bẹ́ẹ̀ ni yóò rí fún ọ, bẹ́ẹ̀ ni yóò rí fún mi, bẹ́ẹ̀ ni yóò rí fún ẹnì kankan wa ní orúkọ ti Jésù Kristi. Ó sì bẹ̀rẹ̀ láti mọ rí bẹ́ẹ̀ náà pẹ̀lú ní orúkọ ti Bàbá Ọmọ Mímọ́ ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín. Ẹ má jẹ́ ká gbàgbé, mo ní ìgbàgbọ́ àti dá lójú nínú ẹnì kankan wa pé a ti palẹ̀mọ́ fún ìyẹn ọjọ́ méjì èyí tó parí oṣù àti ọjọ́ mẹ́ta tó bẹ̀rẹ̀ oṣù. Ọ̀la àti wà nínú ìyẹn ọjọ́ méjì tó parí oṣù. Tábà tí ń kó nínú ọjọ́ méjì tó parí oṣù, gbogbo náà láti mọ̀ wípé kò sí kan tó kàn tó pé ìyẹn ọjọ́ mẹ́ta tí ó bẹ̀rẹ̀ oṣù tó pé wọ́n tẹ̀léra wọn náà ni. So a kò palẹ̀mọ́ fún eléyìí. Kí ni tí o lè lò láti fi yin Ọlọ́run lógo? Ọ̀yá bẹ̀rẹ̀ sí mú tọ́jú rẹ̀ báyìí nítorí tó pé kí ni o gbọ́dọ̀ fi ayọ̀, inú dídùn, aráyá àti ìmọ̀ gbogbo tí ń bẹ nínú àgọ́ ara rẹ, ẹ̀jẹ̀ àtòmíra rẹ láti fi Ọlọ́run lógo gidi gan fún gbogbo rẹ tó ṣe nínú ayé rẹ, pàápàá jùlọ fún gbogbo àwọn ìrírí ayọ̀ àti àwọn ìran rere ayọ̀ rẹ tó ti bẹ̀rẹ̀ sí mú àṣìmúṣe báyìí. Ìjọba pé gbogbo èèyàn ó sì jẹni tí wọ́n mọ̀ báwọn náà yọ tí ọjọ́ tó pé wọ́n ti ń gàn ọ́, ó rí wípé kí ni ó sì lára wọn tí wọ́n mọ̀ nǹkan mọ́. So jẹ́ ká jọ pàdé láti ọ̀la lọ láti lè yan Ọlọ́run lógo nínú àwọn èèyàn ọjọ́ méjì àti ọjọ́ méjì tó parí àti ọjọ́ mẹ́ta tó bẹ̀rẹ̀ oṣù. Bá ṣe ṣeré ó sì tẹ̀ra fún yóò tún mọ̀ tẹ̀ra fún wa sí twitter tẹ̀ wá lọ ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín, àmín, àmín ní orúkọ Jésù Kristi. Ìwọ lọ́lọ́run òtítọ́, ìwọ lọ́lọ́run òdodo, ìwọ lọ́lọ́run àdánimọ̀ gbàgbé, ìyìn dúró dè ọ́ lẹ́nu mi. Alágbára o, ìwọ lọ́lọ́run òtítọ́, ìwọ lọ́lọ́run òdodo, ìwọ lọ́lọ́run àdánimọ̀ gbàgbé. Mo wí o, ìyìn dúró dè ọ́ lẹ́nu. Ọba àwọn ọba o, ìwọ lọ́lọ́run òtítọ́, àwímáyẹ̀hún, ìwọ lọ́lọ́run òdodo, ológo jùlọ, ìwọ lọ́lọ́run àdánimọ̀ gbàgbé. Mò ń tẹnumọ́, ìyìn dúró dè ọ́ lẹ́nu mi ní orúkọ Jésù, ní orúkọ Jésù, ní orúkọ Jésù. Bàbá apanupọ̀ àtàwọn àṣàwà níbi àtàwọn tí wọ́n bọ̀ wá wípé aṣọ wípé ṣe gba ọpẹ́, gba ẹ̀yìn, gba ọpẹ́, gba ẹ̀yìn, gba ọpẹ́, gba ẹ̀yìn wa títí láwọn ọmọ yìnyín ọ, títí láwọn ọmọ gbórúkọ rẹ ga, láwọn ọmọ pàtàkì forúkọ rẹ, ògo ni forúkọ rẹ Bàbá Ọmọ Mímọ́ ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín, àmín, àmín ní orúkọ Jésù. Oore ọ̀fẹ́ ti Bàbá, ti Ọmọ, ti Ẹ̀mí Mímọ́ ó ṣúre fún wa bá ṣe ń palẹ̀mọ́ láti jáde nínú oṣù kejì yìí ní orúkọ Jésù Kristi. Tógótógó tọ́látọ́lá tẹ̀yẹtẹ̀yẹ là á jáde nínú rẹ̀, pẹ̀lú orí ayọ̀ bùkún gbogbo là á jáde nínú rẹ̀. A wọnú oṣù kẹta pẹ̀lú agbára àti aṣọ pẹ̀lú ẹ̀kúnrẹ́rẹ́ ìbùkún. Nínú oṣù kẹta yẹn a tún ṣe rere táyọ̀ ju gbogbo àwọn oṣù àti lò kọjá lọ. Bẹ́ẹ̀ ni ògo Ọlọ́run yóò túbọ̀ búyọ̀ ní ayọ̀ àbòsí búyọ̀ lọ. Àní láti àkókò yìí lọ ẹnì kọ̀ọ̀kan wá pátápátá àtàwọn àṣà wà nígbà tí wọ́n gbọ́ wa tí wọ́n wò wá ní orúkọ Jésù ní rere ọ̀rọ̀ wa ó dà ní ẹ̀jẹ̀ fún gbogbo ènìyàn. Gbogbo rere tí jẹ́ pé àtúntò tó ti pẹ́ ó yẹ ká ṣe táàrí ṣe ó ti bẹ̀rẹ̀ sí ti ṣe báyìí. Gbogbo ògo àti ohun rere tẹ́nìkẹ́ni ò rí ṣe nínú ọ̀ràn wa rí láti àkókò yìí lọ ẹnì kọ̀ọ̀kan ó bẹ̀rẹ̀ sí ti rí ṣe fún wa báyìí. Bẹ́ẹ̀ ni gbogbo ògo sì jẹ́ ti Ọlọ́run àlàyé. Ipá kankan tí ń ṣe ti ibi tí gbogbo kò tún ní àṣekàn lórí ayé wa mọ́ láti jẹ́ nìkankan wa láti ṣe rere, láti jẹ́ nìkankan láti rógbó lò nítorí pé oore ọ̀fẹ́ tí mo rí mọ́ ó ti dá wa láàrin gbogbo ògo sì jẹ́ ti Ọlọ́run àlàyé. Bẹ́ẹ̀ ni èrè wa yóò sì mọ pọ̀ tí ó mọ̀ tá a sún ojoojúmọ́ ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín, àmín, àmín orúkọ Jésù Kristi. Hallelujah méje o. Hallelujah, 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 hallelujah. Ògo.